ذكرك يا مولى الورى نتنعم kágbọ́rọ̀ ọlọ́run ló kù dákun farabalẹ̀. وقد خاب قوم عن سبيلك قد عموا. bàbá wa alájà àgbà bẹ́ńjò kọ́ ọlọ́mọsàjà rí pẹ́. شهدنا يكينا أن علمك واسع. bàbá wa alábẹ̀mí àti obìnrin àgbàlagbà ọlọ́mọsàjà rí pẹ́ o. وأنت ترى ما في القلوب وتعلم. bàbá wa àgbà alágòrò inú dùnú ọ̀kan tó lè yọ ọlọ́mọdé lè yọ ojú òpin fún yín. إلهي تحملنا ذنوبا عظيمة. ìjókòó yìí kẹnu ọ̀nà gbogbo ọ̀nà làwọn èèyàn ti ń wá. أسأنا وقصرنا وجودك أعظم. èkó ń bẹ́ yà yín ọ̀ṣun bẹ́ yà yín káàkiri ni wọ́n ti ń wáyà yín. سترنا معاصينا عن الخلق غفلتا. ibi tí kálukú ti wá ìgbà tábà padà ọlọ́mọdé jẹ́ sọ̀rọ̀. وأنت ترانا ثم تعفو وترحم. ẹja tẹ́wọ́ àdúrà náà ń ṣe. وحقك ما فينا مسيء يسره. àfọ àfọrin kò ní bàjẹ́. صدودك عنه بل يذل ويندم. àfọ àwọn akéwì gbèmí bá jà ọlọ́run jẹ́ máa burú. عن الشكوى هياء وهيبة. وحاجتنا بالمقتدي تتكلم. kò sẹ́ni tí ò gbé sọ̀rọ̀ dé yà yín. إذا كان ذل العبد بالحال ناتقا. ìṣòro ẹnìkọ̀ọ̀kan wá ọlọ́run mọ́sá wọlé ìṣúná فهل lẹ́yìn. يستطيع الصبر أنه ويكتب. ọlọ́run mọ́sá mú sọ̀rọ̀ kó fún wa fáwọn ajé tó mọ bí. ọlọ́run jẹ́ àrí pẹ́. كرمك الله جكاري بابا. àmín akíramaka Allahu jẹ́ kárí bàbá pẹ́. kájọ máa wí bẹ́ẹ̀ ni. كرمك الله Yorùbá náà ni kò sọ̀rọ̀ wí جكاري kájọ máa wí. بابا. àmín. ẹ̀mí gígùn tí a bá yẹ tán. kọ́ má bá bàbá dé. àlàáfíà tí a bá rùn tán. kọ́ má bá bàbá dé. ìsọlá ti lé tòde. kọ́ má bá bàbá dé. ẹ dákun ẹ̀yin ní bàjírí ẹ̀ fura sí. kọ́ má bá bàbá dé. ìsọlá ti lé tòde. kọ́ má bá bàbá dé. àsìkí tí o bó sì tán. kọ́ má bá bàbá dé. يا ربنا رزق شيخ دعاء وسباق علينا خيرا كثيرا وفتاقناه دون بدان وتويل له منك أمرا نصيرا وسيه إلهي فاتحا مبينا فرق لشيخي كل أسيرا خادم دكافة بين الجماعة يدعو إلهي خيرا كثيرا شيخ الدعاء أنت كبدري شيخ الدعاء أنت كبدري شيخ الدعاء أنت كبدري بكل صلاة سرت أميرا أفليلو أفيليلو أدعاء أفيليلو Muhammad أفيليلو Muhammad أفيليلو يا ربي جاي قريبا
bàbá pẹ́ o. jẹ́ ká rí bàbá fàgbà Tajul Adabi. jẹ́ ká rí wọlá bàbá bàbá Mufti àkọ́kọ́. jẹ́ ká rí bàbá Maulana Sheikhu Kamaludini. jẹ́ ká rí bàbá wọlá bàbá Mufti èkejì. jẹ́ ká rí bàbá Sheikhana Khidiru Salahuddini. jẹ́ ká rí bàbá wọlá bàbá Mufti ẹ̀kẹta. jẹ́ ká rí Sheikhu bàbá Safiyullahi Kamaludini. jẹ́ ká rí bàbá wọlá bàbá wa oníwàásí àgbáyé. jẹ́ ká rí bàbá ọlọ́run wọlá ilé rẹ̀ tí ń jẹ́ Kaaba. jẹ́ ká rí bàbá wọlá tírà rẹ̀ tí ń jẹ́ Kùránì. jẹ́ ká rí bàbá wọlá orúkọ rẹ̀ tí ń jẹ́ Allahu. jẹ́ ká rí bàbá wọlá ọ̀rẹ́ rẹ̀ Ànábì Muhammad. jẹ́ ká rí bàbá ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́. jẹ́ ká rí bàbá pẹ́. ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ o. jẹ́ ká rí bàbá fàgbà pẹ́. Tajul Adabi. jẹ́ ká rí bàbá ọlá bàbá wa Mufti àkọ́kọ́. jẹ́ ká rí ọlá bàbá bàbá wa Mufti èkejì. jẹ́ ká rí ọlá bàbá bàbá wa Mufti ẹ̀kẹta. jẹ́ ká rí wọlá bàbá oníwàásí àgbáyé. jẹ́ ká rí ọlọ́run bàbá ọlá ilé rẹ̀ tí ń jẹ́ Kaaba. jẹ́ ká rí bàbá wọlá tírà rẹ̀ tí ń jẹ́ Kùránì. jẹ́ ká rí bàbá wọlá orúkọ rẹ̀ tí ń jẹ́ Allahu. wọlá ọ̀rẹ́ rẹ̀ Ànábì Muhammad. jẹ́ ká rí bàbá pẹ́. bisimilahi inna a'tainaka. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. أكرمكم الله. gbogbo àtàjọ wà níjòkó àlùbáríkà yìí ká sọ pé bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. arrahman rahim. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. ìjókòó yìí dáa púpọ̀ ó sì jẹ́ jókòó àlùbáríkà àmọ́ ẹ má jẹ́ á ṣe bí àti máa ṣe nínú àwẹ̀ táwọn mùsùlùmí bá gba àwẹ̀ lọ́dọ̀ tiwa ní àyín tán bá gba mẹ́wàá wọn múra sí dáadáa wọn wà wá sí dáadáa wọn yàn náfìlà dáadáa wọn bá gbà tó bá débi ogún láti mẹ́wàá síbi ogún ó tún máa gbìyànjú dáadáa bó bá ti di 21 wọn wà bẹ́ẹ̀ kí ìbọ́dún ló kù mi ò lè wá sí lónìí o ìbọ́dún ló kù gbogbo ẹni ó ti wà nílẹ̀ látòkà àtọ́wà ní mọ̀lúdì àbáwọn tí nígbà náà àwọn tí wọn látòkárì wọn wà rí pé àrílẹ̀ látòkárì ló kù tí wọn wà sọ darí. Allah. káwá pọ̀ níjòkó yìí ká mọ̀ gbọ́ àsàlátù fún ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni bá tún yòǹbó ẹ lẹ́ẹ̀kan sí yóò lọ Mẹ́kà tó wọ́n lówó yìí. sallallahu alayhi wa sallam. bọ́ọ̀ bá yòǹbó ẹ̀ wọ́n ọmọ bẹ́ńlẹ̀ ọmọ bá wa kunlé. sallallahu alayhi wa sallam. káwá tún wílẹ̀ kan sí pé bisimilahi rahman rahim. 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 alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. آمين. آمين. níjókòó àlùbáríkà táwa yìí mo kí bàbá wa gbà lábẹ́ mi
أدام الله حياته adamullahu hayatahu bis-sihhati wal-amni wal-afiya. آمين bàbá ọlọ́mọsàjárí yín pẹ́ sí i. آمين ẹ kú ọ̀rọ̀ ọmọ آمين ẹ kú àìsùn. ntọ́lọ́hún ṣe fún wa alábẹ́ mi tọ́lọ́hún ṣe fún bàbá wa àgbà ń tàdá tọ́lọ́hún ṣe fún bàbá wa àgbà lágòrò tí gbogbo àlùbáríkà yìí wá wọ́ọ́rí jọ sábẹ́ mi báyìí a mà dúpẹ́ o. الحمد لله رب العالمين bàbá àbáyín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. الحمد لله ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí i. آمين ọlọ́run jẹ́ ó máa dùn sí i. آمين ọlọ́run jẹ́ ó máa dá sí i. آمين àlùbáríkà nàbẹ Muhammad صلى sallallahu alaihi الله عليه وسلم. láti gbà tá a ti mọ ẹ̀yin náà bá a ti mọ ẹ̀yin korokoro náà ní. ẹ sá dákun bẹ́ẹ̀ tí ẹ yọ̀ǹda gbogbo ẹ̀ fún wa ẹ yọ̀ǹda àjídèwé fún wa. bàbá bàbá bẹ́ẹ̀ mi lájídèwé. anakumullah. anakumullah. mo ti mọ̀ wọ́n korokoro láti jọ́ yìí náà nù ni. wọn ò sì níṣẹ́ kan ju àìsùn tọ́lọ́hún yìí náà lọ. àárín pẹ̀lú ọlọ́hún ní dàrú. amiina. ọlọ́hún ní padà kò ní fẹ́ padà. amiina. àárín pẹ̀lú ọlọ́hún ní tàsé. amiina. kò ní tàsé kò sì ní fẹ́ tàsé. amiina ya Allah. ọlá gbogbo àwọn olóríire tí wọ́n sáámì yìí. amiina ya Allah. mo kí bàbá wa gbà ń tàdá adamallahu hayatahu bisihati wal amni wal afiya nínú àwọn ńláńlá tó kù nínú àwọn ìkàn tó kù fún wa ńlọrin àfàgbà bàbá gbòǹtàdá jẹ́ kan ń bẹ̀. adamallahu hayatahu. wọ́n ti gba bàbá náà lọ́wọ́ wa o. amiina. mo wá fi bàbá wa kí bàbá wa gbà dókítọ̀ dókítọ̀ náà ti parí nǹkan tára yín púpọ̀. akaramakumullah. àwọn arẹwà tí ò lọ́sẹ̀. ọlọ yáyí látọ̀dọ̀ àwọn yáyí àtọ̀dọ̀ Ọlọ́hun yáyí àtọ̀dọ̀ Ọlọ́hun. bí ẹ bá ẹ gbọ́dọ̀ ní ó ní bídé débi ìyẹn máa dá dúró ni. wọ́n sì ná wàsùlá sáwọ́rùbá wàhùnmáṣá wà bá bá a lọ ní. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́hun. alhamdulillah. Ọlọ́hun ní kí ẹ mú àpadà sí aburú. amiin. alibarika nabi Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn awọ Ọlọ́hun tọ́lọ̀ ní ó dára yín títí bẹ́ẹ̀ ti pẹ́. wọn náà lè àdìsí ànábì ńgbà tí ń ka àwọn ọmọ àlìjánná ó ní wa shabun nasha'a fi ibadatillah. Allah. àwa yín ni látọjọ́ tó pẹ́. ṣé àdùwà bẹ abẹ́ mi ṣé àdùwà bẹ abẹ́ mi ṣé Ọlọ́run lọ́mọ iye ọmọge jọ́nà tó ti darúgbó lónìí tí wọ́n ń jẹ́ mùrídà yín tí wọ́n máa tẹ̀lé yín lọ mọ̀lúdì báyìí náà. Ọlọ́run adúpẹ́ ṣiṣẹ́ kù fa. alhamdulillah. adúpẹ́ táwọn ọ̀dọ́ sẹ́wà kù adúpẹ́ o. alhamdulillah. àní tá a ṣe fún ọ tó fi ṣe bẹ́ẹ̀ o. alhamdulillah. mo kí bàbá àmọ́ máa gbà níjòkólẹ̀. ẹ bá ń ṣe ṣe dákun Ọlọ́run mo fi bọ́lọ́run ti tó nu ọlá rẹ̀ àfibẹ̀ ọlá àmọ́ máa gbà lọ́mọ jẹ́ ọ bàjẹ́. amiina. bàbá àmọ́ máa gbà nílọrin wọ́n fi ti wa wọ́n yẹ wa wọ́n gbà fún wa púpọ̀ dákun Ọlọ́run wọ́n ti gba bàbá náà lọ́wọ́ wa nísìnyí. amiina. gbẹ̀ni ọba lọ́rùn jẹ́ ńlá àgbàlagbà pẹ́ ọ̀sàdúrà fẹ́rẹ́ ara ẹ̀ náà papọ̀ mọ́ tiwọn ọlọ́mọsàjárí wọn pẹ́. amiin. ó kí bàbá àmọ́ máa gbà lábẹ́ mi ẹ dákun ìfòyín ẹ dákun Ọlọ́run ní adamallahu hayatahu. ikú ni ọmọ fòyín àrùn ni ó fòyín alibarika anabi sallallahu alaihi wa sallam. amiina. bàbá wa gbà lágòrò tí wọ́n gbà wá lálejò wọ́n wá kí abiyamọ àfa bàbá wa làjí àgbà ẹni ọba ní òun rí gbogbo tí ń jẹ́jẹ́ àlàjí àgbà tí ọba ara làjí àgbà kò mọ̀ àlàjí àgbà. Allah. mi àbá ti rà àfa wa níjòkó tó sì ní gbogbo bí wọ́n ti ń ṣe nínú ọgbà àlàjí àgbà àti ìṣe náà nù ni. Allah. bàbá wa làjí àgbà níjòkó tá a wà yìí. adamallahu hayatahu. dákun Ọlọ́run wọ́n jẹ́ máa padà sí ibú. amiina. kọ́kí àwọn àgbàlagbà. amiin. La ilaha illallah. mi àbá fẹ́ mọ bí ẹ̀yin tí ojú tí da tẹ́yìn da kọ́lọ̀ wọlé alájí àgbà. dákun Ọlọ́run ojú náà tí ó bàjẹ́ ẹ̀yin náà ni wọ́n ń dùn ẹ̀yin náà wá ti pẹ̀ka gbogbo wa a máa sìn yín táyì kú ni. masha Allah. Ọlọ́run dákun májèlé alájí àgbà ó bàjẹ́ láyé. amiina. àfa wa Ọlọ́run sábà dúpẹ́ fún yín o. amiin. Ọlọ́run bá san yín lẹ́san olóore. amiina. wọ́n á tara gbọ́ àwọn bàbá wa yìí tí mo ṣàdúrà fún yìí tájọ papọ̀ sí lílá fi fún wọn
mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ wà níjòkólẹ̀ Allah. àfáà wa Akéwùgbèmí àfáà wa Jẹ́túmọ̀bí gbogbo ẹ̀yin àgbàlagbà àfáà àbá Dr. Eléwòrò lábẹ́ alájà àgbà ní lẹ́yìn oníbínú lisanu sheikh n bá ti ṣàdúrà fàlájà àgbà nínú àwọn eléyìí ti yọ sí gbogbo àdúrà ẹ̀dá ní iye wa yìí ní ilá fi Quraish fún gbogbo àyìn bàbá tẹ́ wà níjòkólẹ̀ kódà gbogbo ẹ̀yin ẹ dákun gbogbo àwọn bàbá wọ̀nyí ni wọ́n tún látẹ̀lé dákun ẹ bá ṣe ilé ilá fi Quraish dákun Ọlọ́run wọ́n fi yín lẹ̀ mọ́ padà lẹ́yìn yín o. bismillahir rahmanir rahim ilá fi Quraish ilá fi rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min al-khawf. àmín. mo kí gbogbo ẹ̀yin ìyá wa ìyá alálùbáríkà la ilaha illallah. àwọn kan máa dáwà kan jọ wọn ni bàbá fojú ká nábì ìyá ó ti ṣe àwa ó máa jó àwa ó máa yọ̀ ni. ẹ̀yin náà ni báwọn ẹ̀yà tàná ti ṣe báwọn ti jẹ̀ta ti ṣe náà ni kódà bí yẹn fà nábì tàn yín ẹ̀ sì lè ẹ̀ dùn tọ̀hún lóhùn. àwọn mòlúdì kan bẹ mòlúdì lòun náà àmọ́ kò dàbí irú eléyìí. Allah. láwọn mòlúdì bòròbòrò àdínì tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n rẹ̀ yín obìnrin kò sí ní tẹ́ ń fẹ́ ju pé sọ́nsá ti lá ànábì nínú ẹ̀ ń bọ̀ náà nù. Ọlọ́run jẹ́ jèrè ànábì láyé. àmín. jẹ́ lójú jẹ́ lẹ́yìn. àmín. jẹ́ lójú jẹ́ lọ́la. àmín. láwọn ọmọ yín ọlá àlùbáríkà jẹ́ wọn rí bẹ́ẹ̀ ti fẹ́. àmín. gbogbo ẹ̀yin wọn di àtẹ wá sí ìjòkó mọ̀lúdì yìí táwọn ń bọ̀ wá nu mọ̀lúdì tá a bá yín kẹ́ mọ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ Ọlọ́run yan tọ́ da fún yín. àmín. ohun tó da lọ́kọ̀ọ́ Ọlọ́run yàn fún yín ààyè Ọlọ́run ọba gbé yín kà gbogbo ẹ̀yin sàmárì gbogbo ẹ̀yin ọ̀dọ́ tá à ń bọ̀ wá mọ̀lúdì tá a mọ̀ gbóòórùn gbó. Allahi. ẹ̀dùn wa nínú òjé mi ò ti lọ mọ̀lúdì alẹ́ mọ́. Allahi. wá àmọ́ wá gbóhùn òórùn gbó àti máa gbá wọn kan wọ́n máa jà wọ́n ni wọ́n ń jà wọ́n kún bòmí báyìí ìjà ni wọ́n máa jà gbé àdúgbò máa ṣépè ńjọ́ kejì. sì ṣe bẹ́ẹ̀ gbogbo yín pátá lọ́rọ̀ yín ọ̀dà yọ̀. àmín. lọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ ti fẹ́ alibarika nabi sallallahu alayhi wa sallam. Allahu alayhi wa sallam. wọ́n wá kí ọba ńláwùdọ̀. adama Allahu hayatahu. iṣẹ́ tó ní wá sí alibarika lára àwọn àgbàlagbà ní wá sí wo lèmi ní lẹ́nu. Allah. èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá sí ṣíṣe ni kọ́lọ́hún já máa ṣe. àmín. ọlọ́run já máa ṣe. àmín. ìjókòó tí mo jókòó lẹ̀ yìí kì í ṣe pé ọ̀rẹ́ ra o. bẹ́ẹ̀ni. kì í sì ti tọ́lá. bàbá Yàsín mo ti kí yín bá ìjókòó yìí kì í ṣe ti ọ̀la kì í sì ti ṣe pé ó ti rí rẹ̀ kọ́nà náà ti ń jókòó lẹ̀. àmọ́ ibi tá a kiri ti ga already. bẹ́ẹ̀ni. wọ́n wá kí n tún wá ga lẹ́yìn gíga yìí. astaghfirullah stage ọmọ mi láláyé. akramakumullah. ẹ dákun rí stage la fẹ́ kẹ́ ẹ dúró ẹ̀rù stage ń bà mí ni. ẹ̀rù stage ń bà mí ni o. akramakumullah. mo bẹ̀rù stage púpọ̀. stage Allahu Akbar. stage tí wọ́n padà fi kọtíra lórí èèyàn pé àwọn náà wọ́n gùn jọ̀hún. la ilaha illallah. gbogbo ẹ̀yin tí a ti ń gun stage ní tẹ́ ẹ̀ fi ní gun stage mọ́ lọ́hùn níbi sàdánwò fún yín. àmín. stage bá mi ní o mo ra jòkó lérí stage má bínú o. mo ṣàkọsí o. mo dúró lérí rẹ o mo jòkó lórí pé mo jòkó ni. mo mọ̀ wọn ara mi. Allah. dákun bàbá dákun jòkó lẹ̀. qulubuna aw'iyatun fakullama طاب الوعاء طاب ما قد حصل. gbogbo àfa àlàyé ni mo ní Abubakar tiẹ̀. akramakumullah. kí lè Abubakar wáyé wá sí ntọ́ wá sí ni pé mo dúró tà nábì ojú òní tà nábì. Allah. Alhaji Saheed ọlọ́run lálárọ̀ wọn là Abubakar ti bàbá ńláwùdọ̀. Allah. nítorí pé kì í sùn ní ẹwù ìtàn tàtẹ̀yìnwá tí wọ́n ń pa. Alhaji Saheed ń bọ̀lẹ̀ jòkó lẹ̀ rí Allahu Akbar ẹ̀rí nǹkan. Allahu Akbar. olówó ni òjòkó lága wájú àfa máa ṣe firifiri olówó ni ọ̀gára wọn dákun ọlọ́run ntẹ nani àyìn lónìí ó tó ntẹ́lẹ̀ mi ògiri stéjì tí wọ́n mọ̀ fọ́ra nú. Allah. ìjẹta wà lóṣogbo bí abáyé ti tún kó yín àyìn Àbújá là ń lọ. torí plane la bá lọ. flight wa aago 8 ní láàárọ̀ la nítorí ìdílé yìí mo fún yín 25,000. ọ̀wọ̀ kò tó fi gun plane.
bí n kúrọ́ náà ni níbo ní lọ inú bẹ́ẹ̀ wọ́n náwó àṣẹ̀ṣẹ̀ wọ́n wá ẹni tí ń ná owó kì í. Allah. ẹ wá ṣe fáàrí sọ́lọ́hún. Allah. àfi àtẹ̀yìn àti gbogbo jama yẹn àfi ilé Ọlọ́run lọ́wọ́. Allah. dákun Ọlọ́run mọ́jọ́rọ̀ yín ó dàrú o. Àmín. ẹnìkan ọba àwọn àfa àṣírí káyọ́ wá ṣe họ́ọ́bì rẹ̀. Allah. èyí tẹ̀yìn ń ṣe yìí níṣẹ́ àwọn kan ń bẹ níṣẹ́ wọ́n ti ń promise àwọn super eagle pé bẹ́ẹ̀ bá jẹ góò yín fún ọ ní iye mílíọ̀nù báyìí. Bẹ́ẹ̀ni. ibi ọ̀ràn àwọn nù àtàrà tó láwọn máa ṣe nù. Ọlọ́run. ẹlòmíì ti ń ra tíkẹ́ẹ̀tì àwọn pé bí wọ́n bẹ́ẹ̀ lè wọ fáínà ìyẹn báyìí lóun ó kó lọ tí ó lọ wọ fáínà. àwọn kan bẹ bẹ́ẹ̀ ni tí wọ́n máa náwó tiwọn sínú. ẹ̀yin wá láwọn àfa lẹ́ẹ̀mọ̀ ṣe dáadáa sí. òyìn tí wọ́n á sọ àfa jákujáku. Bẹ́ẹ̀ni bàbá. lọ́rọ̀ àwọn kan bẹ́ẹ̀ nú ayé lónìí wọ́n fẹ́ hàn lára àfa àtọ́ba hàn ó dáa kọ̀ dáa kí wọ́n sá máa pé wọ́n rí mi pẹ̀lú ẹ̀ yóò mọ̀ àyà fọ́tò pẹ̀lú èkì. La ilaha illallah. dákun Ọlọ́run má jẹ́ máa padà sí ibú. Àmín. ọ̀nà ìdarí yín ò ní dí. Àmín. ara ò ní níyín. Àmín. ẹ̀yin náà ò ní mọ̀ nira. Àmín. la hawla wala Quwwata illa billahil aliyyil azim. bẹ́ẹ̀ mọ́tara ti yín àwọn ń tọrọ kọ́bọ̀ wa àwọn májàsírí ó tú àwọn elépo mọ́tò àwọn elépo jẹnẹrétọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ran àfa lọ́wọ́. Allah. gbogbo ẹ̀yin tẹ̀ ń ran àfa lọ́wọ́ gbogbo àwọn lówó àpò bó bá ti kéré èèyàn dì kúkú fi sápò àfa ni Allahu Akbar. ẹ bá ti tíyàn bá dì kúkú lọ́fẹ́ kọ́ wọnú àpò owó kéré owó rẹ̀ kéré nù Kókó láṣìírí nù. tòmátò ti bẹ́ẹ̀ ẹ sáfẹ́ fún wa Allah. gbogbo ẹ̀yin tẹ̀ ń fún wa bẹ́ẹ̀ Ọlọ́run ní jásírí yín ó tú o. Àmín. alibarika ne Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ já ṣe àmì mẹ́ta tó hó dáadáa. Àmín. Àmín. Àmín ya Allah. gbogbo àwọn tó ti ṣètò láti gbà tètò yìí ti bẹ̀rẹ̀ ó fi wá dórí ráìdù tí ń darí ètò Waziri Rawdo. ẹ̀rí gíza ráìdù náà kó sẹ́sà sọ wájú àtẹ̀yìn Ọlọ́run. alibarika déyányán Èdè rọrùn. alibarika déyányán rọ́ọ̀yìdù ni wọ́n ní rọ́ọ̀yìdù. Àfàìsàn náwó látàárọ̀. omi yóò kéré tó ti fẹ́ kọ́ bọ́nú àpò mi yányán owó tó bá kéré wọn kọ́ bá pò yányán. Èyí pọ̀. alájí wa Saheed ọlọ́run lálárọ̀ kódà kéèyàn máa gbé Amẹ́ríkà bí n bá ti ń jẹ́ ọlọ́run lálárọ̀ wọ́n ti mọ̀ pé Ìlọrin nù Ìlọrin ní jẹ́ láàrọ̀. Bẹ́ẹ̀ni àwa ló kọ̀. Ìlọrin ní jẹ́ láàrọ̀ dákun ọlọ́run ọwọ́ àṣẹ dídí o sẹ́tẹ̀ ń ṣe. Allah. gbogbo ẹni yóò ti máa náwó fọlọ́run sáfà yòókòlé fùhú Allah. ọlọ́run yóò ṣe àárọ̀ fún náà nù. Aral fakira yusiri bil kirami ulinnoha. ẹ tẹ́wọ́. Faya rabbi jannibu buyutal yakarimi. ọ̀dàlájà àgbà mo ti gbọ́. Faya rabbi jannibu buyutal yakarimi. gbogbo náwó láyé ntí kábùkù bá wọn ni pé kọ́mọ̀rì ntí ọ̀nà. Aral fakira yusiri bil kirami ulinnoha. ẹni tí wá òde tí wọ́n mọ̀ pọ̀ wá kọ́mọ wá sọ pé tọ̀ nílé lọ májọ tó sí yín láéláé. Aral fakira yusiri bil kirami ulinnoha. ẹ dákun ẹ̀yin tẹ́ ń fẹ́ràn Ọlọ́run lára àwọn àlùfáà ẹ máa fẹ́ wa ẹ dákun àwa kẹ́ ń fẹ́ Ọlọ́run lẹ́ ń fẹ́ lára wa. Allah. àfa yìí. Akramakumullah. La ilaha illallah. Aral fakira yusiri bil kirami ulinnoha. gbogbo ẹ̀yin tẹ́ gbogbo àfa ẹ sì já máa dúpẹ́. Allah. ẹ já máa dúpẹ́ fáwọn èèyàn tí ń sọ̀rọ̀ fún wa o gbogbo àfa ẹ dákun ẹ já máa dúpẹ́ níta jogún lára àwọn alájí àgbà rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. àwọ̀ sọpá alájí àgbà ló dáa jù nínú gbogbo àfa o. Ayyakumullah. àsìbú àfa mi àmì ẹni abásùn tìlá jarun pálù tiwa tá a tá mọ̀nù àwọn la bá gbé ni. Allah. níta sì rí kọ́ lára àwọn làá máa fi sọ̀rọ̀ ìlú náà àwọn onímọ̀ sọ̀jọ̀rọ̀ alájí àgbà yà àfi bí àfa mi wàláyé àfi tàbùkù àfa mi. Allah. àbá lọ́dọ̀ bàbá wa alájí àgbà. Rahimahullahu ta'ala. bàbá bá ń bẹ wá sí wọ́n máa wá rántí àwọn onígáàsì làbújọ́ sí. Allah. níjọ́ táyé dayé jẹnẹrétọ̀ wọn ò tún ní gbàgbé àwọn Allahu Akbar níwá sí ìdí àpẹ́ aláàjì ilé kínní níta jíà onímọ̀ rẹ̀kọ́ sí yásí láàbù onímọ̀ ṣe ẹ̀rí wọn tó máa wá ṣàdúrà fún wọn. Allah. níjọ́ àwọn kan ní bá bàbá Ráúdà bọ̀ àwọn kan ní wọ́n ń bá a bọ̀ níjọ́ Gàfárì. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Akramakumullah. gbogbo ẹ̀yin tẹ̀ ń ti ń bá a bọ̀ níjọ́ Gàfárì. Allah.
tọ́lọ́hún ìsọdà báyìí tẹ́ kún wa jọ́nà tẹ́ padà mọ́ padà lẹ́yìn yín Ọlọ́run. fakira yuziri bilikirami ulinua faya rabbi. àgbàlagbà tí wọ́n bí ilé lọ́wọ́. akramakumullah. ẹni tí wọ́n bí wa lé lọ́wọ́ tẹ́ wá wò wípé ń jò ó tá tẹ́ sì ń tẹ̀ lọ́lọ́run lára èdè jẹ̀mọ́ alásàlátù ní èdè ọkùnrin èdè obìnrin ni àwọn tá a pè ń bú ọ̀dá ń ti ṣẹlẹ̀ sáwa náà nù. àwọn tá a ń pè ń bú ọ̀dá táwọn náà tún máa wá lo ẹ pé àfa kílẹ̀ wí àfa kílẹ̀ à ń sìn pé bọ̀dá lágbájá. tẹ̀sí gbà fọ́lọ́hún lára wa báyìí ẹ̀yin ìyá àgbàlagbà tó ṣe pé kódà àwọn tó bí wa wọ́n bí wọn lé yín lọ́wọ́ ni ẹ̀yin tẹ́ ẹ lè sọ pé ọmọ mùní tẹ̀sí gbà fọ́lọ́hún lára wa Ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo yín o. fakira yuziri bilikirami ulinua faya rabbi jannibu buyutal yakarimi. gbogbo ẹ̀yin tẹ́ wọ́n náwó fún wa pátá dákun Ọlọ́run ẹ̀yin àkárìmí wa ẹ̀yin náwó ẹ̀yin náwó Ọlọ́run bá wa gbé òsì jìnnà sí yín. faya rabbi jannibu buyutal yakarimi faya rabbi jannibu buyutal yakarimi. Allahu akbaru. gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ Ọlọ́run iṣẹ́ tá à ń ṣe yìí tá a jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà yìí iṣẹ́ kan ni tó jẹ́ sí pé bí yẹn bá rántí ìpìlẹ̀ rẹ̀ kò sáàfà tí ọmọ sọ pé ó tọ́gbọ̀n ọdún tóun ti ń ṣe wáàsí ó tó 40 ọdún tóun ti ń ṣe wáàsí tó pé bó ti wá rí lónìí lórí ńjọ́ náà kódà àwọn kan ti kú nù àwọn tí bá wàá tó àga àwọn ìpìlẹ̀ wáàsí àkọ́kọ́ gbogbo àwọn tó ti kú Ọlọ́run bá fẹ́ríjì wọn. àmín. ẹ dákun iṣẹ́ tẹ ẹ rán mi. karamakumullah. ó náà ní pé kájọ wá dunu mọ̀lídìí anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀gá wa ṣáájú anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí Ọlọ́run ọba ti kó orun ó gbé lọ bá ń pẹ́ ya Rasulallah ya Rasulallah. ya Rasulallah. ya Rasulallah ya Rasulallah. ya Rasulallah. assalamu alayka ya Rasulallah. assalamu alayka ya Rasulallah. Allah ya Rasulallah ya Rasulallah. Ya Rasulallah ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. ọmọ lọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tá a wà ní tá a gbá lọ́dọ̀ àwọn àgbàlagbà. karamakumullah. ó náà ní bàbá ń ṣe mọ̀lúdì báyìí ní mọ̀lúdì tó bá ń yanjú tí wọ́n máa mutí tí wọ́n máa mu gbóǹbẹ̀. wọ́n lẹ́mí ànábì a máa sọ̀kalẹ̀ síbẹ̀. èmi ànábì máa sọ̀kalẹ̀ sí mọ̀lúdì tó bá lójútu báyìí ni. àwa náà wọ́n fi ń kí ànábì káàbọ̀ sáà ní wọ́n pé. ya Rasulallah. assalamu alayka ya Rasulallah. Allah ya Rasulallah ya Rasulallah. Ya Rasulallah ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. gbogbo àwa tó rún ẹni tó rún òkun akramakumullah. tí ó sì sálámà sáà nábì. gbogbo ẹni tó rún okùn tí ó sì sálámà sáà ní Muhammad. tí ó bọ́ lójú oorun. tí ó bọ́ lójú oorun. ó ti jẹ gbèsè kọ́ sálámà sáà nábì. ó jẹ gbèsè kọ́ sálámà sáà nábì Muhammad. tí ó bá bọ́ lójú oorun. tí ó bá ti bọ́ lójú oorun. yájọ sálámà sáà nábì. Allah ya Rasulallah ya Rasulallah. ya Rasulallah ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka. Allah ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka. Allah ya Rasulallah. Assalamu alayka ya Rasulallah. Alhamdulillah. Alhamdulillah. àti ṣe mọ̀lúdì. Masha Allah. ẹni ó bá ti rásà láti fún ànábì yóò ṣe mọ̀lúdì. ẹ dákun gbogbo àtàwọn wà níjòkó rẹ̀. Ọlọ́run bá ń ti ń lo ayé. Na'am. Al-Qur'ani ó
wọn làwọn àlùfáà wa fi kọ́ wa. علمني القرآن وما تسقط من ورقة إلا يعلمها. àfààní allamani al-Qur'an al-Qur'an fi mọ̀ mí Qur'an jẹ́ ó yé mi pé. وما تسقط من ورقة إلا يعلمها. gàgẹ́ ìwé kan bí ewé ti pọ̀ tó láyé ma tasqutu bí ewé ti pọ̀ tó láyé ọ̀kan kan ò lè jábọ́. إلا يعلمها. kọ́lọ̀ nímọ̀ nípa rẹ̀ kọ́ gbọ́dọ̀ jábọ́ láì sásì ọlọ́run ń bẹ̀. فكيف بحالك ودمعة عينك وعلم قلبك. kìí ṣe kí ló fà bànújẹ́ wọ́tọ́ ọmọ pé wà má tasqutu min waraqatin illa ya'lamu. يعلمها. mùsùlùmí òdodo tó mọ̀ pé o sí gàgẹ́ ìwé kan tó lè jábọ́ lẹ́yìn ọlọ́run kí ló fà bànújẹ́ kí ló fà dámàtò àyíníkà kí ló fà tójú rẹ̀ ń sunkún ẹkún wo ló ń sun ta ló sunkún síbi ìsọba tó wí bẹ́ẹ̀. وعلم قلبك. kí ló fà bànújẹ́ ọkàn fún ọ ọwọ́ adé yìí wọ́n ní fúnpá rẹ̀ ga ọdọ́hùn wọ́n ní fúnpá rẹ̀ ga ìfúnpá rẹ̀ ṣe ga ṣé bọ́ ọdọ́lọ́hùn mọ̀ pé wà má tasqutu min من ورقة إلا يعلمها. lóòótọ́ ọlọ́run wọlé àwọn àgbàlagbà tó jòkó ti wáyé kíní kan bẹ tí ń béèrè lọ́dọ̀ ọlọ́run àmọ́ ọlá pé ń ṣe wòlíì ọlọ́run òjì mọ̀ bọ́yọ́ ọlọ́run gbà. نعم. tó bá yẹ kó bá fi hàn mí pé wòlíì ọlọ́run ni mí ni ń béèrè ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ẹ pé kí ni nǹkan náà. نعم. ẹ̀yin bàbá ń béèrè rẹ̀ ń bó kọ yín béèrè lọ́dọ̀ ọlọ́run. gbogbo òkú tó bá kú ní nàìjíríà tó bá ti kírun. ọlọ́run bá déwájú àwọn màlàíkà ọlọ́run tí wọ́n tó bá ti pé bí n tí ń tọrọ ni jẹ́ wọn pé a máa lọ. ṣé nàìjíríà ló ti wá nàìjíríà sọ̀ọ́sá kírun. الله. ó tún gbọ́dọ̀ jìyà mọ́ inú yàrá ń ti ń bọ̀. كرمكم الله. àfáà yìí ń tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí pé àwọn tọ́lọ̀ ń kó wa tí wọ́n kó bànújẹ́ tiwa lọ́tún wọn kó bànújẹ́ tiwa lọ́sì bí ìbá sàwọn àlùfáà tí wọ́n ń dùn wá nú. وما تسقط من ورقة إلا يعلمها. ìlú tá a wà yìí ìlú bànújẹ́ ni ìlú bànújẹ́ ni àwọn àfáà ń fi mòlúdì dùn wá nú wọn fi wá sí dùn Ramadan tó mọ àtọmọra àmọ́ gbọ́ wá sí àmọ́ gbọ́rọ̀ ọlọ́run wá sí tá a gbọ́ tá a lò wọ́n sàn dùn wá nú dé wọ́n fà Kùránì dùn wá nú. الله. wọ́n promise wa wọ́n fi wá sẹ́ni tàn mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba lé wa lérí gbogbo àwọn tó kú sẹ́ni tàn mọ́ ni ẹ jìyà rẹ̀ lọ́dọ̀ ọ̀run. yóò dání náà lẹ́nu mi bá kú àwọn àfáà ló fún wa ń tàn mọ́ tí ì bá ṣe tàwọn àfáà ni àfáà ọlọ́mọ yẹ̀mí tí ò bá máa kú. فكيف بحالك ودمعة عينك وعلم القلب. àwọn tí ò nílà káyì àwọn tí wọ́n gbọ́n tọrọ òye àwọn àfáà wọn ń bára wọn jà táwọn tó yẹ kẹ́ ẹ ṣe wá sí òdodo fún táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni ọba ní tọkàn kọ ẹ yí padà pẹ̀lú ọwọ́ yín. wa in lam yastati ẹni tí ó bá lágbára àti yí padà pẹ̀lú ọwọ́ kó yí padà pẹ̀lú kíni fabilisani ẹ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn tani ó sọ̀rọ̀ Ọlọ́run mọ́ bọ́ bá sọ̀rọ̀ Ọlọ́run òun náà kò ní rí mọ́ká gbà bọ́ bá sọ̀rọ̀ Ọlọ́run ó lè má rí umura gbà sáwọ́ ara wa táwọn ń búra wa táwọn ń fa ọgbà ìsìn yà yìí sí wọn lọ́tọ́ sí ń lọ́dà. فكيف بحالك ودمعة عينك. tọ́wọ́ tán kí ni dátà kalẹ̀ lórí pé èsì ọ̀rọ̀ fún àfa lágbájá. kí ló kàn tiẹ̀. èsì ọ̀rọ̀ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe wáàsí láyé ni gbogbo ọjọ́ tí kálukú ti ṣe wáàsí ni ò ti bára wọn mu. mọ́sẹ̀ àbúrò mọ́ Málíkì anímọ̀ gbà yí wọlé Ṣáfì aníbàyí lèmi gba tèmi Ànàfì aníbàyí mọ̀ gbí tèmi. Allah. àyè bẹ́ẹ̀ kọ́ ni Àǹbàlí aníbàyí ń tèmi ẹnìkan wàá bú ẹnìkan. ìmáàmù báyìí ó pe tiẹ̀ ní ìdájọ́ yóò pe méje eléyìí ní jáízù eléyìí ní wájíbù eléyìí ní wọ́n sì jọ ń sọ láàrin ara wọn ni kò sì já sí. Karamakumullah. sẹ́ni pé àìnílàáká ìnídààmú gbogbo àwọn tí ń gbé tọrọ Ọlọ́run wa ń dìjà bẹ́ẹ̀ kan bá ṣe ìdájọ́ kan wọ́n náà ṣe tiẹ̀. àbí ètí wọ́n rí nù. tó rí nù tíra tí wọ́n kà nù àwọn tó yẹ ká sọ̀rọ̀ Ọlọ́run fún gangan àwọn àti tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fún wọn mọ́. gbogbo kálukú gbogbo olówó ńláńlá wọn ò lè wárú ìjòkó yìí bí ìbá ìpẹ́ èyí tẹ́ fi ẹ̀mí fọ́lọ́hún yányán. Allah. ní ẹ̀ bá dágbére ńlé pé ìntọ́ráfò yìí ń lọ lọ́rí o wọ́n mọ ẹ má rìnrìn alẹ́ o lẹ́nu Òṣogbo sílẹ̀ yìí wọ́n ń kìlọ̀ fún wa ká má rìnrìn alẹ́. bọ̀ bẹ́ẹ̀ bá tún fẹ́ dájí jù fún ilé tí ì mọ́ o àfẹ́sẹ̀ sùúrù o ẹ̀jẹ̀ lè mọ́ o. bẹ́ẹ̀ bá tún wá rìn lójú ọ̀sán wọ́n máa fi fóònù tẹ̀lé yín títẹ́ fi délé. tọ àwọn tó yẹ ká ṣe wáàsí fún àṣẹ wáàsí fún wa.
ó àfa yìí ọ̀rọ̀ ń bá ń dùn ẹ̀yìn fọ̀rọ̀ lọ ni. فكيف بحالك ودمعة عينك وألم قلبك kí ló fa tọkàn rẹ̀ ń bàjẹ́ ńgbà tó ọmọ kó wà má tasqutu min waraqatin إلا يعلمها ọlọ́run làwọn afa wa darí wa ká máa sunkún tọ̀. بل كيف بسجودك وأنت تناجي بظلمة الليل máa bẹ́ẹ̀ lọ́sàn-án máa bẹ́ẹ̀ lóru máa bẹ́ẹ̀ kò kú kó wọn gbọ́. wọ́n bá ń sọ fún àfa yìí wọ́n lé àfa kan ṣàdúrà wọ́n wá ní wọ́n sọ pé àdúrà rẹ̀ ọ̀gbà ó ní ìdíwọ́ gbogbo ọmọ nàìjíríà kò sẹ́ni tí ò ní ìdíwọ́ bàbá tààrà ìdíwọ́ tó ìwé odò ọ̀ràn ọlọ́run mi ò ìdíwọ́ tí ń bẹ lára kálukú tìjọba kó bá kálukú ìdíwọ́ ẹ̀ mọ̀ tí wọ́n pè ní ìdíwọ́ ni ọlọ́run járe pẹ́ kéèyàn ó ṣe wàhálà kọ́ mọ́ rí jẹ tẹ́ bá rí ọ̀nà tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba tí rìtámẹ́ǹtì wọn bá ń sún ẹ bá dìbò tí máa kára wọ́n ti máa bínú nàìjíríà tí ò lọ́la Allah nàìjíríà tí wọn ò pèsè ọ̀la kalẹ̀ fún yàn kai èló lè yàn ń gbà lójú ọjọ́ gangan ká tó wá kó rìtámẹ́ǹtì ọlọ́run mi táwọn orílẹ̀-èdè kan tí wọn ò lẹ́sìn tí wọn ò ní mọ́sálásí tó wa tí wọn ò ní ṣọ́ọ̀ṣì tó wa tí wọn ò ní àfáà tó wa tí wọn ò ní pásítọ̀ tó wa tí wọ́n pèsè ọjọ́ ọ̀la àwọn ìjọ wọn kalẹ̀ ẹ̀yin àfáà ẹ dákun ẹ má mà dákẹ́ kì í máa sọ̀rọ̀ kódà kì í sọ̀rọ̀ ká ẹ máa bí ọlọ́run Allah pásítọ̀ kan àbí ọkùnrin kan ń fa àwọn kan ṣe yẹ̀yẹ́ olórí nàìjíríà ò pé nasọ́fà àdúgbò yìí bàjẹ́ ẹ wá ń ṣàdúrà ṣọ́ọ̀ṣì okay tàdúrà ni ó ṣe transformer ni. abẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run. abẹ́rẹ́ rẹ̀ lọ́dọ̀ ok ọ̀dà náà ń bọ̀ àṣẹ. بل كيف بسجودك وأنت تناجي بظلمة الليل ẹ̀yin àfa àbẹ̀ lọ́hùn fún yàn ẹni yóò máa rí ṣe iná sì ní fi ń ṣiṣẹ́ ìjọba ọtí kò dìwọ́ bá ẹbẹ̀ lọ́hùn fún wẹ́dà ẹni yóò máa rí ṣe pẹ̀lú ògùn ọlọ́run bàbá ti ṣàdúrà yìí bàbá kàmá ẹ̀fọ́ kan balẹ̀ ẹ̀ máa rí ṣe oríṣẹ́ kò rí náà ṣe yìí. لا إله إلا الله ṣé ìjọba ọtí kò dìwọ́ bá. بل كيف بسجودك وأنت تناجي بظلمة الليل àwọn obìnrin wa ń fi àbá yìí gbogbo àwọn obìnrin wa wọ́n fi fírísà tó lé gbogbo àwọn obìnrin wa wọ́n fi fírísà tó lé ni. ẹ̀ka fírísà ló wù mí rà nísìn èmi náà wà ara fírísà wọ́n náà rà ó fi tó lé gbogbo àwọn tọ́ra aláàánú wọ́n fi tó lé ni. kí ló rí kó sínú ẹ̀ iná dàtí èlò mi ò bá ti rí iná ọ̀kẹ́ lomi fírísà mẹ́lẹ́ tó dógun má dùn ẹ̀ lomi. la ilaha illallah dákun àfa yìí. allamani al-Qur'anu. alukurani jẹ́ ó yé mi alukurani kọ́ mi. wa kana dhalika ala Allahi yasira. ẹ̀yin àfa yìí lẹ kọ́ yìí lẹ ń júwe Ọlọ́run fún wa kò sí dùnnú nínú ayé yìí mọ́ kurani wa fi kọ́ wa àyà kan bẹ ní alukurani tọ́lọ́ nígbà tọ́lọ́ ní wa kana dhalika ala Allahi yasira. alẹ́ kò sí tó tóbi tọ́lọ́hún tó lè ṣe ara kò sí tó tóbi tọ́lọ́hún lè ṣe nítorí àwọn aláìsàn àìdọ̀ Ọlọ́run lálárọ̀ yìí. Allah. àtàwọn tọ́lọ̀ ni wọ́n máa rí nínú ìgbà tó lè yìí. wàláyé wa kana dhalika ala Allahi yasira. wọ́n wá ń pẹ́ owó kò nà dà owó kò nà ẹ̀ wọ́n ń ná wọ́n wá ń pẹ́ owó ọpẹ́ dà ẹ̀ wọ́n ń ná èyàn ń ṣe mọ́díù ẹ̀ ń ná lówó àjẹpẹ́ wa kana dhalika ala Allahi yasira. indama yasta'zab. njọ́ tó bá lọ le indama yasta'zab njọ́ tó bá tọrọ rẹ bá le. indama yasta'zab alayka ayyu amrin. bọ́rọ̀ bá le mọ́ haddis nafsaka bi hadhihi al-ayati. máa bọ́kàn rẹ sọ̀rọ̀ pẹ̀lú àyà yìí pé wa kana dhalika ala Allahi yasira. فهي حسن الظن بالله. afa husnu zon billah máa ru tọ́ da sọlọ́n wàláhi ntúnu ntọ́lọ̀ ń ṣe fún wa lóore táwa mùsùlùmí tá à ń fi ráyè gbé báyìí òun náà ni husnu zon billah afọkàn wa sọ́dọ̀ Ọlọ́run asegini afọkàn wa sọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá sọ́dọ̀ Ọlọ́run tá a rí fọkàn wa sí àtànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tó júwe fún wa. Ọlọ́run bu àyà wa kana dhalika ala Allahi yasira. mo ń bọ̀ láti mi táwọn àwọn alájàgbà rán mi ní ìjẹ́ òní
àwa wà nù bàálù bẹ́ẹ̀ bá ti ń wọ̀ lọ́rin bọ̀ tó bá ti jójú ọ̀sán tàbí gbogbo wọ́n ní kíní kan bá lórí ilé ojú tó ko àti wọ́n sàpọ́nlé bàálù nírú ẹ̀ lónìí olóńgìní kan tójú rẹ̀ tó lé tó kò sí. àwa wà nù bàálù wọ́n wá fojú dá Ìlọrin ọ̀wá sí fojú dá mọ́ ilé kọjá lọ dédé tí wọ́n máa fi wò pé gáràjì Ọ̀fà ni ilé kọjá gáràjì Ọ̀fà lẹ́gbẹ̀ẹ́ ní àyín tó jẹ́ máa fi fojú wò pé Ògidì ní ilé kọjá oko olówó kọjá lọ ajẹ́pẹ́ wa kana dhalika ala Allahi yasira. gbowó tó gbẹ́kún wáyà yín lónìí ní husnu zanni billah lọ gbà pé àdúrà rẹ gbà. àmín. allamani al-Qur'anu. nígbà wọn sọ pé àdúrà rẹ gbà ìwọ̀n bá díẹ̀ lèèyàn tó sáámi. àmín ya Allah. wọ́n ní nǹkan le mo gbà pé tèmi ó dé. àmín. mo gbà pé tèmi ó rọrùn. àmín. wí bẹ̀ fúnra rẹ pé mo gbà pé tèmi ó rọrùn. mo gbà pé tèmi ó rọrùn. mo gbà pé tèmi ó dáa. mo gbà pé tèmi ó dáa. àfa yìí. allamani al-Qur'anu. alukurani tún kọ́ mi kurani tún fi yé mi lára nabi Muhammad. wa man yattaqillaha hadha shartu. alukurani aya kani wa man yattaqillah shartu ni májẹ̀mú ni. yaj'al lahu makhraja. aya wọn ni yaj'al lahu makhraja Ọlọ́run wọn mana bá yọ ṣàánú ẹrú tó rí bẹ́ẹ̀. hadha wa'du. àdéhùn tó nù. wa yarzuquhu min haythu la yahtasibu. mukafa wa ṣẹlẹ̀. hadhihi mukafa'atu. afa yìí. na'am. gbogbo kálukú wa ta wà ní. wọ́n lè ru Ọlọ́run kan. káfíńtà ni. na'am. ọwọ́ àṣẹ ọba àlú ọba wọn sì burú ọba wọn ṣe kíni ọba wọn burú ọba àlú wọn burú wọn bí yẹn bá ti ṣe ọba yìí pípa ni. la ilaha illallah. máa lọlé bọ́ba bá ti ránṣẹ́ pé ọmọ pé ikú ni o ọwọ́ àlọ́lé kò rọrùn sùn gbogbo ẹni tó wá sí ráúdọ̀ lónìí ráúdọ̀ àlùbáríkà ráúdọ̀tul abrar gbogbo ẹni tí ò jí oorun sùn Ọlọ́run wọlé àyíká àyàtọ̀ fẹ́ gbọ́ yìí ọ̀rọ̀ àwọn àgbàlagbà tá a fẹ́ gbọ́ yìí Ọlọ́run bá ṣàyànjú nǹkan náà. àmín ya Allah. wọ́n lé Ọlọ́run tá à ń wí yìí kọ́ ọwọ́ adélé kò rọrùn sùn ìyàwó rẹ̀ wọ́n sọ pé ọkọ mi nam wastari wọ́n bá lè mi sùn fúnra rẹ̀ lọ́kàn balẹ̀ rabbun wahid wa abwabun mukhtalifa. la ilaha illallah. abwabun mukhtalifa. talifa. ọ̀kan ṣoṣo lọ́lọ́run àmọ́lẹ́kùn pọ̀ sẹlẹri pé wọn pẹ ọbọ dájọ́ ọbọ ṣèkínní kan náà ẹsùn jàre ọ̀kan ṣoṣo lọ́lọ́run ipa kò sí ní tí tọ́lọ́run ò lè ṣe ìyàwó rẹ̀ tù nú bẹ̀ lọ́ba sùn oorun lọ gbé lọ díẹ̀ nígbà tí ọgbọ dájí lọ́ba gbọ́ ẹnìkan kan lẹ̀kùn wọ́n bá kan lẹ̀kùn ẹ̀yin wo nu ta ní bẹ́ẹ̀ mi lẹ̀kùn wọ́n láwọn akọ́dọ̀ ọba àwọn aránṣẹ́ ọba ọwọ́ síyà ó síjú ìyàwó ẹ̀ ó sì ní ọlọ́wọ̀ kan ṣoṣo ní. la ilaha illallah. ó sì lọ́lọ́wọ̀ kan ṣoṣo ní. ilahi masani durrun azima. wa antal khaliqu barrun rahima. pẹ̀lú bẹ̀rù pẹ̀lú jáyà ló fi lọ́ọ́ bí lẹ̀kùn ọba sílẹ̀kùn ìyàwó rẹ̀ ń sọ fún gbà ọ̀kan ṣoṣo lọ́lọ́run lóòótọ́ ọ̀kan ṣoṣo ni òun náà wé tomi ojú lọ́kan ṣoṣo lọ́lọ́run Rabbun wahid ọ̀kan ṣoṣo lọ́lọ́run ṣùgbọ́n abwabu mukhtalifa lẹ̀kùn rẹ̀ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ọba sílẹ̀kùn nígbà tí ó sílẹ̀kùn pẹ̀lú gbígbọ̀n lọ́wọ́ rẹ̀ ń gbà kó tó sílẹ̀kùn wọ́n bá sílẹ̀kùn láti ilé ọba ni tọ̀ káfíńtà ọba kú mọ́júmọ́ yìí wọ́n ní sọ ní kó sí nílẹ̀. سقي الله أكبر الله أكبر وما يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو أمره
إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. káfíńtà tó fọkàn sí pé àwọn oníṣẹ́ ọba tí ó pa àwọn lóde àwọn oníṣẹ́ ọba bá ní káfíńtà kábíyèsí kú mọ́júmọ́ yìí wọ́n ní sọ ní kó sí ńlẹ̀ bọ́ọ̀ bá sì ní kọ́ ọmọ bá wa kàn yí táyì sìnkú lọ́ba lónìí. Allah. ìyàwó rẹ̀ tó fomi ẹkún wojú ẹ̀ ó fomi ẹ̀rín wojú ẹ̀ pé ìyàwó mi wọ́n ní mo sọ fún yín pé Rabbun wahid ọ̀kan lọ́lọ́run wa abwabu mukhtalifa ọ̀nà ọlọ́run ló yàtọ̀. ومن يتوكل على الله فهو حسبه. alájì wa ọlọ́run lálárọ̀ ọ̀nàrúkú tẹ ẹjọ́ wá ẹni wọ́n fọkàn balẹ̀ ọlọ́run wọlé dédé dájí tá a wà yìí àsìkò tá a wà yìí èmi yẹn sábà ṣe wá sínú rásìkò yìí àdúrà lèmi máa sábà ṣe. akramakumullah. dédé àsìkò sìn bí yẹn bá sì sùn tó bá lálàá àwọn àgbàlagbà máa ń gbà wọn bá gbà tó wá láà dédé àsìkò gbowó lọ láà wọn láà bí aago mẹ́rin ìdájí mẹ́rin ìdájí sí aláti ọ̀sẹ̀. Allah. bẹ́ẹ̀ ni wàá làdúrà tí yẹn bá ṣe ń gbà náà bí yẹn bá ń ṣàìsùn bọ̀ látàná dédé sin lórun èjé yẹn gbádùn mọ́. Allah. dédé sin ni yẹn máa wá yàrá tìrà sàmúhà tó wà lára. àbí kí yẹn gbà bọ́ dáadáa. dẹ́wọ́ bá wa lójú fò ẹ lọ fọkàn balẹ̀ n tẹ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run bá fi lè yín lọ́wọ́. àmín. afa yìí wa man yattaqillah. wa man yattaqillah yaj'al lahu makhraja. ẹ sá dákun ẹ ní nǹkan mẹ́ta lọ́kàn ẹ ní nǹkan mẹ́ta lọ́kàn ọ̀kan náà lè tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. ẹ má gbàgbé ibi tọ́lọ́run bá ti gbàdúrà yín. ẹ má gbàgbé àyè tọ́lọ́run bá ti gbàdúrà yín. yẹ ti lọ. ẹni tí ń wá pò tọ́da àdánwò tá a kàn nù kódà ẹ̀rí wọ́n mọ iye wọ́n mú wàdúrà rẹ̀ wá. ọlọ́run wọlé ẹrú ọlọ́run táyà rẹ̀ ń já tọ́wọ́ sọ tí ń pa aláyà tó sọ dẹ̀rín yọba sọ tìyín náà dayọ̀ yọ sọ dẹ̀rín. àmín. ẹni tí wọ́n ń pè ní ráwúdọ̀ àbàtà ní jẹ́bẹ́. Allah. àwa ìwọ̀n ń bẹ láyé ní àyè ìsìtún bẹ́njú àlùkìyàmà náà. Allah. ọlọ́run dákun ọlọ́run kódà bẹ́ẹ̀ bá pọ̀ lérí nǹkan náà tẹ́ ń bá ń wà ẹ̀yin ní kọ́lọ́ mọ́sà bá wà fún. àmín. ọlọ́run wọlé àwọn olóríire tí ń bẹ ń jòkó lẹ̀ yìí tí wọ́n yé lọ́ọ̀lọ́kú lọ rìnrìn kùrìn àwọn tí ò jẹjẹ kú jẹ ọlọ́run wọlé àwọn tẹ bá ra àfáà nílọrin tó bá hàn àfáà ni bẹ́ẹ̀ bá ra àfáà nílọrin tí ò bá hàn àfáà ni. Allah. méjèèjì lọ́lọ́run parí sí lọ́rin. Masha Allah. àwọn bàbá wa ní kinní ni àyè gbókò àwọn dandan kọ́ ni kẹ́ ẹ̀ gbókò wọn. Masha Allah. ẹlòmíín bẹ nínú àwọn tí ọ̀hán ni tó ti pa àwọn làwa tẹ̀ ń gbúrò àwọn làwa tẹ̀ ń gbọ́ àwọn là ń fi bẹ lọ́wọ́. wa man yattaqillaha. wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. wọ́n wá ẹrú ọlọ́run tá à ń wí yìí káfíńtà ó wá padà sí ojú ẹ̀rín ẹni ó ti sunkún ó sunkún sílẹ̀kùn ó wá sí ojú ẹ̀rín wò ìyàwó ẹ̀ lẹ́yìn pé ẹni wọ́n ní yọ pa òun lọ wá kú náà wá padà wá bá nǹkó wọn wá kan kó sí fún. aṣọ ọlọ́run tóbi báyìí gbogbo ẹni ó gbẹ́kún bẹ́ẹ̀ wáyìí lórí ara rẹ ni lórí ọmọ ni lórí ọkọ ni lórí ìyàwó ni lórí ọ̀nà yòówù tí ó bá wọ̀ jẹ́ dákun ọlọ́run wọlé àpá wáyìí lónìí ọlọ́mọsà pa wálé ẹ̀rín ayọ̀. àmín. alámàlélù Qur'an. alámàlélù Qur'an. Qur'an tún fi kọ́ mi Qur'an tún fi yé mi. wa ufawwidu amri ila Allah. wa ufawwidu amri ila Allah. tí mo bá ti ronú kàn ọkàn mi á sì balẹ̀. zatawalla Allahu amraka hayya laka la khayra. afa yìí. na'am. n ti dààmú ayé lónìí nù kí ni jẹ́ pàdé ọgbà mọ́ a ṣe mọ́ ni sẹ́fúgbù ẹ̀ ń tẹ́ ń lọlé ológun náà bẹ́ẹ̀ bá délé ológun náà wọ́n sọ pé máa lọ wẹsẹ̀ yìí ni wọ́n wàá bùjọ fún ọ yọmọ kànlélógún lé olùsẹ́ yìí bọ́ bá dúró tàdúrà tá a fà náà sọ fún ọ pé Kùránì tá a ṣe fún ọ yìí pẹ̀lú ògùn ọlọ́run máa lọ rí jíjọ́ mọ́kànlélógún yóò ṣe àmọ́ ẹ gba tọ́sẹ̀ gbọ́jú tà Kùránì lọ. Allah. gbogbo ẹni wọn bá jòkó tọ lọ́hùn tó bá àdó tọ lọ́hùn mọ́ ni wàláhi làzimi gbogbo ntí àwọn afa bá ń fọ lọ́hùn bẹ lọ́hùn fún yẹn tó ń fọ lọ́hùn bẹ lọ́hùn fún yẹn irú wọn ní lọ́lá tó máa tún jogún ọ̀la wọn.
إذا تولى الله أمرك هيا لك الخير وأسبابه àfa yìí. وأنت لا تعذر. ọ̀rọ̀ Ànábì ti pọ̀ tẹ́ ti gbọ́ láyé ní òde mi ọlọ́bẹ̀ mọ́ o. ó mẹ́jọ mẹ́jọ làáfà yìí iṣẹ́ àwọn ẹni Ọlọ́run ló gbé dání. gbogbo alalẹ́ lè ní kọjá wá sí rẹ̀ mẹ́wọ̀n. Ọlọ́run ní kúrò ẹ̀mí rẹ̀. آمين. ó wọ Ọlọ́run lọ́rán ọ ọlọ́yìn ọ kò sí kọ́pì. الله. kò sí kọ́pì dákun Ọlọ́run yóò jíṣẹ́ náà pẹ́. آمين. ó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. آمين. bàbá ọ̀làjì àgbà àwa bá wọn lágbàlagbà àgbàlagbà la bá bàbá àmọ́ ń ta gbọ́ nítan bàbá náà ni pé kéèké tiwọn náà ti bẹ̀rẹ̀. الله. kéèké tiwọn náà ti bẹ̀rẹ̀ ó sì fa àlùbáríkà ó sì gbà á fún wọn. الله. wọ́n ṣe kọjá 100 ọdún tèbó ni wọ́n kà fún bàbá wọn. bàbá Ráúdà أكرمكم الله. Sheikh Abdul Gafar lọ́mọ sábà ṣe bẹ́ẹ̀ fún wọn náà. آمين. dákun jòkólẹ̀ Al-Qur'ani wọ́n sọ fún wa wípé ọmọ rántí ni àfààní allamani Al-Qur'an. علمني القرآن Qur'ani fi yé mi pé wọ́n ufawwidu amri. أفوض أمري إلى الله. mo fọ̀rọ̀ mi lé Ọlọ́run lọ́wọ́. إذا تولى الله أمرك هيا لك الخير وأسبابه. tani mójútọ́rọ̀ ẹ̀ ni bí kì í sọ Ọlọ́run tani mójútó bí ìbá ṣe kọ́ Ọlọ́run ní bá bí ìbá ẹ̀kọ́ òun ní bá mójútó ni la ilaha illallah ìsọfẹ́rẹ́ Ọlọ́run kan lálẹ́ àná yìí mo ní àdúrà kan bẹ tí wọ́n máa ṣe ní Nàìjíríà. أكرمكم الله. mo sọ fún àwọn ọmọ mi ò láìkì àdúrà náà نعم. mo tó dàbí pé àdúrà náà mọ̀ ń gbà fa. Okay. tẹ bá ń ṣàdúrà pé Ọlọ́run jẹ́ Nàìjíríà ọ̀dà àwọn èèyàn wá sọ pé Ọlọ́run jẹ́ tèmi ọ̀dà ń bẹ ẹ sáà mọ̀ ṣàdúrà Ọlọ́run jẹ́ ti wọ́ọ̀dà ń bẹ ìyìn láìkì kí wọ́n mọ̀ sọ pé Ọlọ́run jẹ́ ti wọ́ọ̀dà ń bẹ mọ̀ ẹ já mọ̀ ṣàdúrà kí gbogbo ọ̀dà náà ni ìwọ́n sọ fẹ́ràn Ọlọ́run kan lálẹ́ àná mo ní epo wọn kọ́ mọ̀ tí ń pọ̀ títì Okay. ẹni ọba lọ jókòó tó bá tó fẹ́ lọ lé àná ní tọ́wọ́n ní ẹ̀dá kan má bínú epo lọ́wọ́ wọn sọ mi ká ẹni ẹ̀ gbádùn ni múra kalẹ̀. ó náà kí gbogbo kálukú rà wọn ni epo lọ́wọ́ náà kí gbogbo ayé ti rà wọn ni ráìsì di 60,000 àwọn yẹn ń jẹ ẹni tí ń ra àpò kan tó ẹni tí ń ra àlàjì ni bàbá ẹni tí ń ra àlàjì ẹni tí ń ra ké màálù wọn àwọn èèyàn pa. màálù wọn àwọn yẹn ń pa ṣé báwọn lórí Ọlọ́run gbogbo ẹni ó wáyìn lálẹ́ ìdákun bá sọ ayé tí wọn náà di rọrùn. wa ufawwidu amri ila Allah inna Allah basirun bil ibad. Ọlọ́run mo fọ̀rọ̀ kálukú wa tá a wà ní ìlálẹ́ yìí tá a wọ́dọ̀ ọmọ alájí àgbà tá a fi lé Ọlọ́run lọ́wọ́ o dákun bọ́ bá ti ní ti wọ́ ọmọ rọrùn á fi kí àwọn èèyàn tó bá ti ní ti wọ́ rọrùn. Allah. abẹ́yẹn ọ̀sàdéhùn bẹ́ẹ̀ fọlọ́run ni. a fi kí àwọn èèyàn bàbá. á fi sàánú ni bọ́ bá ti ní ti wọ́ rọrùn. wa ufawwidu amri ila Allah. bọ́ bá fún alágbára káràn yẹn mọ́ka pẹ̀lú àmọ̀ràn wọn. inna Allah basirun bil ibad. ẹ sàdéhùn bẹ́ẹ̀ fọlọ́run. a ṣe bàbá. tọ́wọ́ ẹ̀kẹ́ bá sàdéhùn bẹ́ẹ̀ fọlọ́run ẹ sọ pé amina. Amina. àfa yìí. Akramakumullah. bí ọ̀rọ̀ abuzari ní padà darí sí o lọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. Allahu alayhi wa sallam. amọ̀fẹ́ kẹ lọ ayé àtànkẹ́ lọ́wọ́ yìí wọ́n lè ru Ọlọ́run kan ó ń sin xidima ń sẹ́rú lọ́dọ̀ ọba kan ọba táwọn yìí wá burúkọ láàánú ọ̀tọ̀ ni ntọ́lọ̀ ń gbé wá fún mi láàánú nísìnyí ẹ̀dá kun. Ayyakumullah. nǹkan àdúà ló gbé wá ẹni táwọn yìí ń bẹ lọ́dọ̀ ọba yìí ti ń ṣe ẹrú ọba ní. Na'am. wakana muti'an li sultan ọwọ́ ajẹ́ ni ó tẹ̀ láti ọba púpọ̀ bọ́ bàbá ni ó ṣe yìí ó ṣe bọ́lọ́ bá kò sírù sẹ́ wọ́n rán sí òru wọ́n rán sí ọ̀sán àmọ́ bàtà àwọn yìí burú. ń bẹ nínú wa yẹn ni tó há sọ́wọ́ ẹni tó burú. Allah. zọ́ọ̀hìrán ẹlòmíì ha báàtìná ẹlòmíì ha. Bàbá. gbogbo ẹni tó há lálẹ́ yìí irú àrà tọ́lọ̀ ń dá fẹ́rù yìí mo fẹ́ kọ́lọ̀ wọn dáa fún ọ. Àmín sàmí. Ó sì sàmí dáadáa. O ti há sọ́wọ́ obìnrin sàmí. ẹ̀yin màmá mi dáadáa ẹni yìí wá ẹni tá a wí wá sí ọba yìí lẹ́sẹ̀ kan ọba yìí wá ní kò sí ṣe kọ sáìsì àwọn ọ̀pá ni Allah. àwọn ṣe kíni ọláwọn ọ̀pá
Kai. ọkùnrin táwọn wíyí sì jẹ́ ìyá náà lókùn tó níláyè ìyá náà wá járúgbó jágbàlagbà Allah. ìyá yìí lọ́dọ̀ ọba pẹ̀lú àgbàlagbà rẹ̀ ọlọ́ọ̀bẹ ọba àgbàlagbà olóhùn ẹ̀sẹ̀hún olóhùn ọgbà gbogbo aráàlú bẹ pé ọmọ yìí sìn ọ púpọ̀ ẹrú yìí sìn yín púpọ̀ Allah. ṣe tó ṣe náà ní ẹfìríjìn ọba yìí lóhùn ọgbà ńgbà tí ẹ̀bẹ̀ ìyá rẹ̀ pọ̀ tí ìyá rẹ̀ sunkún ọba ní ọ̀dà kò sí wàhálà ọjọ́ báyìí ntòun ó ṣe ni pé òun ó ra pépà òun ó ra tákàdá Ọ̀njẹ́rì pé. ikú ààyè Tó. ikú ààyè Ayé. òun ó kọ sínú tákàdá Okay. wọn wà ní kó mú kan Naam. bẹ́ẹ̀rì ìyá rẹ̀ bá ń bẹ lẹ́yìn rẹ̀ tó bá mú ikú àwọn ọ̀pá ni bẹ́ẹ̀rì ìyá rẹ̀ bá tún bẹ lẹ́yìn rẹ̀ nídàkejì náà tó bá mú yíyé tọ̀ báríkà rẹ̀ Ó yege nu. Àṣẹmí lọ. òkìkí ẹ̀ wá káàkiri gbogbo òlu bẹ́ẹ̀ nítorí pé gbogbo ayé máa kó sin ọba yìí púpọ̀ Allah. wọn lọ bá níjọ ọjọ́ mẹ́fà ló wọ́n ra pépà wọ́n ra ikú wọ́n ra àyè ìwọ́tọ̀ láàfà òsèré La ilaha illallah. wọ́n wá lọ bá àfà ta gbogbo bí tí wọ́n ti ń sunkún tí ìyá rẹ̀ ń sunkún lọ́dọ̀ àfà kan rẹ́rìn àbáni àní ẹ̀fọ́kàn balẹ̀ kò sí yọnu wọ́n mọ̀ ní wọ́n ra pépà ni àmọ́ yìí tí ó mú bọ́lá òun ṣe ní jẹ́ ó mú bí ó ṣe ní mú kú Allah. àbáni ọ̀dà àbẹ̀lẹ̀ òun ntọ́lọ́mbá wí aṣọ fún yín. Masha Allah. La ilaha illallah wàlíyọ̀ ọlọ́run tá à ń wí yìí tí wọ́n lọ bá ẹ tí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun bẹ̀wá ẹ dákun ló ẹ dákun gbẹ̀yìn àfa ẹ má dà wá rú mọ́ ẹ má dà wá rú mọ́ yakuluna hadha indana gairu jaizin wa ma antumu atta yakuna lakum hindu. يقولون هذا عندنا غير جائز وما أنتم حتى يكون لكم عند. يقولون هذا عندنا غير جائز يقولون هذا عندنا غير جائز. bàbá ìyá bá wí èyí ọ̀tọ̀ lọ́dọ̀ tiwa eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ tiwa èyí ọ̀tọ̀ lọ́dọ̀ wa eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ wa wàláhì àwọn bàbá fi ìbẹ̀rù ọlọ́run àtàlùkìyámà hàn wá débi ìbẹ̀rù ọlọ́run ló bí rájàbù gbígbà táwọn èèyàn tún gba ṣàbán wọ́n tún gba ramadan wọ́n tún gba sítà ṣàwálì ìbẹ̀rù ní. يقولون هذا عندنا غير جائز. àbálò àbábọ̀ tẹ́ bá fúyẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wa débi táyé ọba fi sin ọlọ́run mọ́ sẹ́ẹ̀rù pẹ̀ ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run. وما أنتم حتى يكون لكم عند. ẹgbẹ́ àfùdọ́lù zikiri la ilaha illallah ètò ọlọ́lájú náà zikiri ní kí wọ́n ṣe la ilaha illallah ẹ bá tún níbi wọ́n tún ti kójọ tí wọ́n tún ṣe ẹ̀tún níbi díà ni. ewu yìí ṣe ẹ kíyèsí ntẹ́yìn náà ń wí. يقولون هذا عندنا غير جائز. bàbá yìí sọ fáwọn èèyàn bíi lórí kútúbà lánàá nígbà tí mo tún wo fídíò kékeré kan. أكرمكم الله. àwọn lárúbáwá kan bá tún sọ wípé lóòótọ́ kéèyàn sàṣkárù lẹ́yìn irun ó dáa àmọ́ kéèyàn wá tẹ́wọ́ sọ́lọ́run lẹ́yìn irun bídíà ni mọ́lá àmàdágùn. lóòótọ́ gbogbo nta ànábì bá ṣe ló yẹ ká ṣe àmọ́ ànábì gan lo táìsì gbogbo mọ́sálásí là ń ti fi táìsì kírun yìí. يقولون هذا عندنا غير جائز. ilé ànábì ni bálọ̀ ànábì ni yàrá ànábì mọ́sálásí ànábì ni kò sí táìsì ń bẹ̀. وما أنتم حتى يكون لكم عند. báyìí ànábì gbogbo kàábà àwọn ilé epo ilẹ̀ ẹlẹ́yẹrin ni kì í ṣe táìsì gbogbo nǹkan ọ̀ṣọ́ tí wọ́n fi sí mọ́sálásí Mádínà ń bẹ́ẹ̀ láyé ànábì ni kò yẹ kó sí mbẹ̀ bàbá yìí kí báwọn lábàá kí gbogbo nǹkan iye ọ̀tọ̀ iye ọ̀tọ̀. ìjà bẹlọ́n zoltan ní Nàìjíríà yà nábì onírú ẹ. afa ẹjẹ àkíyèsí fa gbogbo ẹni tí wọ́n máa kódà bẹ́ẹ̀ bá ti yàrá àdìsí ń náà àwọn àgbàlagbà náà rí i
wọ́n fi nǹkan míì ṣe tẹ̀lẹ́gìbù fún wa wọ́n fi fà wá sínú ẹ̀sìn. akramakumullah. wòlímà là ń ṣe sàádà ń kálukú náà ń ṣe yìí ẹ̀yin náà ń ṣe graduation anabi wo ló ṣe graduation. sani tó ti wọlé náà. àbí anabi wo ló ṣe graduation. gbogbo kálukú náà ti lè wọṣọ àwọn yẹ̀wúdí tẹ̀ fi gba dókítọ̀ tẹ̀ gba gbogbo pòfẹ́sọ̀ anabi ò ṣe. ẹ jẹ́ àfa àwọn bàbá yẹn ti gbìn ìbẹ̀rù Ọlọ́run sí wa lọ́kàn dáadáa. Allahu akbar. ó wá dàbí ìgbà tí àfa kọ̀ọ̀kan jáde láti máa pèèyàn sọ́dọ̀ ààrẹ àfa kọ̀ọ̀kan jáde láti máa pèèyàn sọ́dọ̀ ààrẹ àfa kọ̀ọ̀kan jáde láti máa pèèyàn sọ́dọ̀ ààrẹ àwa bìlífù pé ntá bá fi pèèyàn sọ́dọ̀ ara wa àfi ká bá tẹ nìkan jẹ́. yaquluna hadha indana ghayru jaizin wa ma antum hatta yakuna lakum indu. ẹlòmíì ṣe mùsùlùmí bá ti wà nù ìgbìnú gbàtà wáyé ẹlòmíì ṣe mùsùlùmí Ọlọ́run sì bùn ní àlá ntọ́ bá sọ bọ́lọ́run ó ti ṣe náà nù. Allah. ó bẹ ẹlòmíì bẹ aláwọn tó lọ́run fún ní màsíyà tó pọ̀. Masha Allah. nítorí mi lọ́bẹ̀ ni pé wàlíyà Ọlọ́run yìí wá ń sọ fún ìyá ọmọ tí ọba yìí fẹ́ pa ó ní bọ́ ọmọ rẹ bá ti dé ọba débẹ̀ lọ́la kó mú kan nínú tákàdá náà kó jẹ́ kó gbé mi. tọ́. ó ní nítorí pé ọba náà ní kàdé bíi pé ikú ni méjèèjì tọ́ra kalẹ̀. Allah. ẹ gbọ́ fa baba ikú lọ́ra sí méjèèjì. ikú lọ́ra síbi méjèèjì bọ́ba ti di lọ́la kọ́mọ rẹ ó mú kanú pépà náà kó jẹ́ o máa mú fún wọn kó sọ sẹ́nu ni. ọrùn kó gbé mi. ọba délé ọba tọ́. ọba ìkà ẹ̀ pé ká máa mi sẹ̀ báyìí ni. kan rẹ̀ wá balẹ̀. irú bẹ́ẹ̀ bá ń bẹ lára rẹ ní àyè máa gbọ́ tọ́. ìkàlẹ̀ lomi bí nǹkan bá ti bàjẹ́ lóò tí rẹ́rìn. ọmọ mi. adé ń fi hàn sí. njọ́ tọrọ kadà o kí wọn njọ́ tó ṣubú njọ́ jáàmù ló kí wọn. àwọn àgbẹ̀ kí ni mo dà ọ̀kadà ìmọ̀ káwọn lẹ́sẹ̀ ní sọ́lọ́ ń jẹ́ ọ́dà lẹ́sẹ̀. gbogbo olúwa pé wọ́n wá ní wọ́n ra pépà méjì kalẹ̀. Allah. àfa nìkan lọ́mọ àti ìyá ọmọ yìí àtọmọ tí wọ́n lọ sọ fún nínú ẹ̀wọ̀n. Allah. gbogbo ẹ̀yin màmí tẹ láàfà kò sí tó burú bí kéèyàn láàfà ẹ sá mọ̀rú àfà tẹ́ ẹ̀ ní. Allah. ẹ má ní àwọn ẹlẹ́tàn ẹ má láwọn onírọ́ ẹ má láwọn àwọn aláṣírí tí mo fi pè wọ́n láwọn aláṣírí àfa tó ṣe pé àárín rẹ nìkan ẹnìkan níta bá lọ́dọ̀ àwọn àfa wa nù ẹ wo iye àwọn ìyá àgbàlagbà àwọn ìyá àlìjọ́nà tí wọ́n tẹ̀lé alájí àgbà tí wọ́n sàṣà ìsìlámì tí wọ́n má alájí àgbà láàfa àwọn náà ni wọ́n sì sóríire tọmọtọmọ. Allahu akbar. ẹlòmíín bẹ́ẹ̀ ni wọ́n ní sọ ọmọ wọn ní tún wà sáàrù nísìn. wọn á dilé ọba inú ọba ń dùn pé yóò ní ní òkú sẹ ọba ni wọn lọ mú wa tọ wá mú kan lọba sọ ẹnu gbogbo aráàlú yanu ha ya wèrè ní àyà wọn ò ní ọsọ ẹnu wọn ò ní ọsọ ẹnu ẹnu àtìmọ́lé rí ètí dàrú láti mọ́lé nípa. ọba janwọ́ mọ́lẹ̀ wọn ẹ ṣe wọn tún kàn yókù. Allah. nígbà wọn tún wọn bá ikú níbi èyí tó tú. Allah. wọ́n bá ń tọ́ ajẹ́pẹ́ àyè ló gbé àyè ló mú adúpẹ́ o. Allahu akbar. gbogbo ẹni olóhùn ó fi ọ́ sẹ̀sìn wọlé akọ wá sí Rawdatul Abrari lẹ́ni dákun ọlọ́hùn àwọn ẹni kọ́ lọ́ mọ́sá fi sẹ̀sìn. amiina. àmín. wọ́n jẹ́ alágbára tó gbẹ́ni olóhùn yóò tì ọ́ ẹni olóhùn yóò tì ọ́ àti wá àtẹ̀mí náà gbogbo ẹni olóhùn yóò tì ọ́ lọ́wọ́ àwọn ẹni kọ́jú yóò tì. amiina. àfa يقولون هذا عندنا غير جائز. tí ẹ bá wo ìbẹ̀rù Ọlọ́run tí ń bẹ lára àwọn afọ́ni fíkíù wọ́n bá tú ọ̀rọ̀ Ọlọ́run tán tí wọ́n sọ fẹ́ ẹnu tó yẹ pàdé ànábì ni wọ́n fi gbé fíkíù kalẹ̀ wọ́n wá parí ẹsẹ̀ bíi wallahu a'lam Ọlọ́run ló ní mọ̀ jù. وما أنتم حتى يكون لكم عنده. ẹ wo
ẹwòye tíra tá à ń rí ẹwòye tíra tá à ń rí mùjálàdì rẹ̀ léríṣiríṣi tí eléyìí ṣe tíra eléyìí ṣe ṣáríù ọmọ kéwù Máàmù Málìkì mi tako Máàmù Málìkì. Allah. lérí pé èyí bẹ́yìn tí báfa wa ti wù yí èyí ọ̀lọ́ ọmọ kéwù Máàmù Ṣáfì mi ṣe tíra tó fi jásí pé báfa wa ti wù èyí ọ̀lọ́ ó sì díjà. Allah. èyí tá a jókòó lẹ̀ tá à ń ṣe yìí àwọn kan wọ́n wà bọ́ sórí kí ni wọ́n máa bú olùdí níbi ẹwọ ọmọ jákujàku Mohbad àbí wọn ti ń pọ ọmọ tó kù hùn. èmèrè ọmọ. ẹwúrú fáǹsì tó ní àfa kan bọ́tà kó pé Mohbad nǹkan tí ọ̀dà. ẹwọ iye èèyàn tó yẹ ọmọ tòṣogbo yìí ti ń jẹ Davido tíjọ yìí. tọ ta lọ́sàn kankan pẹ̀ àfikẹ́ tó gbógun tàfa. wọ́n ń kọ hip hop kí ayé lónìí ẹnìkan ò rí kọ́ wá tẹ̀ wá fi ṣe ebọ́ kan ní Ìdírísù tó sọ̀rọ̀ ẹ̀dóbin Bobrisky gbogbo àwọn tí ṣe wá tí ò ṣe wá sí rẹ̀. yaquluna hadha indana ghayru jaizin wa ma antum hatta yakuna lakum indu. sẹ́wárí wàhálà ni lọ́dọ̀ wa láfíríkà lọ́pọ̀ sí lọ́dọ̀ wa láfíríkà ni wàhálà yẹn pọ̀ sí. mo wo fídíò ìgbà tí wọ́n ń sìnkú Muhammad Ali tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí Muhammad Ali ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ó tún jẹ́ ẹlẹ́sìn Ọlọ́run nínú Amẹ́ríkà nígbà tí wọ́n fẹ́ sìnkú Muhammad Ali ní tí wọ́n fi rìn kó tó dé ìtẹ́ tí wọ́n sìnkú rẹ̀ sí tí wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah bí yẹn bá ṣe la ilaha illallah oníṣẹ́ wọ́n ti sọ́ di nǹkan mi máa lọ́wọ́ wọn ni wọ́n wà nábì ọ̀sọ́ pé kéèyàn sọ pé la ilaha. bàbá ti ń gbé òkú lọ tẹ́ wọn ni a máa lọ wọ́ ẹnìkan àgbọ̀dọ̀ wí nǹkan kan. bíyàn bá wọn rojọ́ ńkọ́ bíyàn bá ń sàròyé ńkọ́ bíyàn bá ń ṣe nǹkan mí ńkọ́ àwọn tí ń bẹ nínú ẹ̀sìn tá a gbógun ti pọ̀. Allah. àìnífàyàbalẹ̀ torílẹ̀-èdè yóò nífàyàbalẹ̀ ta ni òjò ní àfa mùsùlùmí àtàfà kírísítẹ́nì àwọn ní òjò orílẹ̀-èdè onífàyàbalẹ̀ ẹ wo oríṣiríṣi ní táwọn ń wò lórí social media gbogbo bàjẹ́ tí ń bẹ nínú ayé àfa ò fẹnu kàn mọ́ àfikà máa wá àfa àtàbàjẹ́. Qala Rasulullah sallallahu alayhi wa sallam li Abi Dharr radiyallahu anhu. ọjọ́ lọ ní. Usika bitaqwallahi. dákun wọ ọmọ ìyá mi èmi náà sọ ọ̀rọ̀ tá ànábì sọ fún Abu Dharr ń sọ fún ọ. Usika bitaqwallahi. ànábì ni wà Abu Dharr mo kìlọ̀ páyọ̀ Ọlọ́run fún ọ. Fa innaha rasul amri kullihi. torí pé páyọ̀ Ọlọ́run ló bá gbogbo nǹkan ìbẹ̀rù Ọlọ́run ló bá gbogbo nǹkan ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ọlọ́run lára wa tẹ́ ń tẹ̀lé wa sí wa tẹ́ ń tẹ̀lé wa ẹ bẹ̀rù Ọlọ́run jẹ́ àfa mi lọ. Allah. bẹ́ẹ̀ lómi bá ti gbọ́ pé ń tọ́ da ní nínú yín ẹ sì mọ̀ ṣe. Allah. bẹ́ẹ̀ ni bí wọ́n ti gbọ́ pé àfa but alájì mo fẹ́ sọ fún yín o kódà kẹ́ ẹ mọ̀ ṣe báwọn ó sì fi ilẹ̀ náà nù. Fa innaha rasul amri kullihi. àfa anábì ni rẹ̀ Abu Dharr mo fẹ́ sọ fún ọ lọ páyọ̀ Ọlọ́run lọ bẹ̀rù Ọlọ́run. Qultu ya rasulallahi zidni. Abu Dharr ni rẹ̀ anábì tún sọ sí fún mi sọ sí fún mi. Qala alayka bitilawatil qur'ani wa dhikrillahi. anábì lọ sọ yìí o alayka bitilawatil Qur'an wa dhikrillah ma kal Qur'an ma sasikiri. Fa innahu nurun laka fil ardi wa sukhrun laka fis samai. kò sí ibi tí wọ́n ti hànà tẹ̀sùbá itlaqan kò sí ibi tí tẹ̀sùbá ti jẹ́ wọ̀ kò sí ibi tó ti jẹ́ àrámù. Allah. kò sí òǹkà lásán ọ̀rọ̀ pọ̀nlẹ̀ tẹ́ sọ nǹkan pọ̀nlẹ̀ tẹ́ ṣe. Alayka bitilawatil qur'ani wa dhikrillahi. máa kálù Kùránì sí máa rántí Ọlọ́run máa sì Fa rántí Ọlọ́run. innahu nurun laka fil ardi wa dhukhrun laka fis samai. Al-Kùránì ta ni wọ́n máa kẹ́yìn àtàzíkiri ta ni wọ́n máa ṣe yóò máa jásí ìmọ̀lẹ̀ fún ọ láyé níyà yín yóò sì máa ní savings lọ́dọ̀ Ọlọ́run. Qultu ya rasulallahi zidni. ọwọ́ nínú sí Ọlọ́run tún sọ sí fún mi sọ sí fún mi. Qala iyyaka wa kasrata dahiki. ó ní rẹ̀ Abu Dharr ọ̀dọ́wọ́ rẹ̀ ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín. Fa innahu yumitul qalba wa yuzhibu bi nuril wajhi. ẹ̀rí nínú ayé lónìí kálukú TikTok ẹ̀yìn kìíní kan ìdúnra mi nù ní kálukú ń fi rọ́ọ̀dúnra rẹ̀ nù bọ́ báwo yóò ń tán tí dátà rẹ̀ bá tán ò ní padà nù bànújẹ́ rẹ̀. Fa innahu
yumitul qalba. ẹ wá wo bí yẹn bá ti wá kúndùn kọ́ ọmọ jẹ́ pé nǹkan ẹ̀rín lòun wá káàkiri jù a máa pa ẹ̀mí wò ní súnmọ́ lọ́hùn mọ́. wa yuzhibu bi nuril wajhi. ìmọ̀lẹ̀ ọlọ́run tí máa ń hàn ní gbangba wájú yìí ò ní sí mbẹ̀ mọ́. qultu ya rasulallahi sidni. àbúzá yìí ni ó ń ṣe ọlọ́run tó sọ sí fún mi. qala alayka bil jihadi. ẹ kú jihad gbogbo ẹ̀yin tẹ́ wá láti Òṣogbo ẹ̀yin tẹ́ wá láti Kírun gbogbo ibi tí kálukú yìí ti wá tàfi wá bí kódà bàbá wa Lájí àgbà tí wọ́n bẹ̀ ń jòkólẹ̀ jihad lẹ́sẹ̀ wá. alayka bil jihadi fa innahu rahabaniyatu ummati. kéèyàn máa ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run òun náà ni ìjẹni Ọlọ́run pàtàkì. Allah. ẹ̀yin tẹ́ wá ẹ̀náwó yín tẹ́ bá transfer owó sáfà tẹ́ bá ní ẹ má wọrí máa send owó sí yín tẹ́ fi jòkó yín pọ́n wálé báyìí ẹ̀rí ẹ̀náwó walladhina yujahiduna fi sabili amwalihim wa anfusihim ẹ wá fẹ̀mí yín ẹ̀náwó ẹ̀ tún nára. Allah. ọba tó ní ẹ̀san tí san fẹ́rù rẹ̀ yóò san wálé san ẹ̀náwó ẹ̀nára. qultu ya rasulallahi sidni. wọ́n ní rí ó sí Ọlọ́run sọ fún mi sí tún fún mi sí. qala ahibbal masakina wa jalisihum. wọ́n ní rí Ànábì sallallahu alayhi wa sallam mo fẹ́ kó tún ṣe wá sí fún. ahibbal masakina Ànábì wa ní lọ fẹ́ràn àwọn tálíkà. wa jalisihum. ẹ dákun gbogbo wa ẹ já fẹ́ràn àwọn tálíkà wa jalisihum kódà máa jòkó tì wọ́n. ẹ máa fẹ́ràn àwọn tálíkà ẹ sì máa jòkó tì wọ́n nǹkan ń ṣe láyé. nǹkan ń ṣe láyé a máa yà mí lẹ́nu bí wọ́n bá sọ pé àwọn kan bílíọ̀nìà gbogbo ẹni wọ́n bá kó owó Nàìjíríà jẹ tí wọ́n kó bílíọ̀nù jẹ bó bá jìyà tayé tó bá escape ìyà tayé kò ní escape ìyà tọ̀run. Allah. mọ reason akramakumullah. 1 billion o lè change ìlú tẹlomi ti jáde 1 billion àwọn àgbẹ̀ ẹnìkan kó 50 kìnnìkan billion ẹnìkan kó kìnnìkan 90 kìnnìkan billion 1 million lè transform ìlú ni mo pè é òkè sagbolé o 1 billion lè transform ìlú tẹlomi ti jáde yóò transform ìlú yẹn nínú 1 billion wọ́n ní iye ọ̀nà tí wọ́n lè ṣe nínú 1 billion wọ́n ní tí wọ́n lè kọ́ wọ́n ní nínú 1 billion wọ́n lè kọ́ hospital níwọ̀nba fún at least tabakọ́ hospital yìí lu wa nígbà tá a lọ hospital 1 billion ó ní tí 1 billion lè transform odidi ìlú kan wọ́n wá ń pẹ́ nìkan jẹ́ billionaire wọ́n tún wá fi ń sẹ́gbẹ́ ọmọ billionaire ẹ̀yin Ọlọ́run. qala ahibbal masakina wa jalisihum. ẹni bá fẹ́ ẹni tí ó kó dààmú bá wa tálíkà lónìí èèyàn wá gbé àwọn tí máa ń ṣe oúnjẹ kọ́ wá pé bá ń ṣe oúnjẹ 1,000 yẹn ẹ bá ń ṣe oúnjẹ 1,000 yẹn bí wọ́n ti máa bẹ́yìn olówó tí máa ṣírò rẹ̀ ní reception yẹn náà máa sọ pé ẹ̀yin kétra èlò lẹ fẹ́ gbà á ní a plate kan 2,500 plate kan 3,000 ọ̀yà wá sí tẹ̀yẹn 1,000 bẹ́ẹ̀ àfáà yìí ọlọ́njẹ́rì pẹ́. èèyàn bá ha bẹ́ẹ̀ ní òní ládùúgbò yìí tọ́ ha bẹ́ẹ̀ níjọ́ kejì àṣùbà ni wọ́n ti dé níjọ́ kẹta. tọ́ òní pèdè tí mo dé. ẹ̀yin oníṣẹ̀jẹ̀ máa fi láti fi kà sọ pé ẹ wá gbóúnjẹ. Allah. ibi tẹ̀bi ń pa ayé dé. anabi wa ni Abu Zari ahibbal masakin. ahibbal masakina. ẹ fẹ́ràn àwọn tálíkà ẹ fẹ́ràn àwọn aláìní. jalisihum. kó lè máa jòkó tì wọ́n tẹ bá jòkó lásẹ̀mbìlì ẹ máa pé nǹkan ṣẹlẹ̀. qultu ya rasulallahi sidni. bí téèyàn ti ń ra kókó láwìn kókó 100 naira àti pọ̀nmọ́ ó tún ra láwìn ó tún jẹ́ èyí ń kókó lówó. ó jòkó lásẹ̀mbìlì ó mọ kókó ó tún ra láwìn èyí ó ní kókó tó wá sọ pé ẹ̀sán ti lé o. o tún ní mú bẹ́sikẹ́ wá ọ masawo tà náà. ọ masawo tà náà ẹ ló bẹ́sikẹ́. kasa. ẹ̀rí nǹkan ṣe tálíkà bá. ẹlòmíín máa ń gbà tó bá rìn tó bá sùn yóò sì wọkọ̀ láì lówó. tó bá sọ̀kalẹ̀ yóò máa fọ ọ́nù ara nǹkan owó yìí sanwó yìí sí. ẹ sanwó mi wíwá ya lórí mọ́tò olórí búgbà ẹ lówó ẹ wọkọ̀ tálíkà mi máa ní agídí. ahibbal masakina wa jalisihum. àfa yìí. qultu ya rasulallahi sidni. àwọn obìnrin tó rẹwà ń bẹ́ẹ̀ bí bírí so pé tẹ́tì rí obìnrin mi pé yé ìyá ló bẹ́lẹ̀ ìbálẹ̀ rẹ ni tún sí wàláyé wọ́n bẹ́ẹ̀ bí wọ́n tún bá wọn rú bírí so pé ọlọ́wọ́. lódodo ẹ rí i pé àwọ̀ lọ́dà báyìí àwọn kan sì ń bẹ̀tẹ̀ ẹ̀ pa àwọn màdámù wà nù mọ́tò màdámù mi ọ̀sọ̀ kalẹ̀ nù mọ́tò bẹ́sẹ̀ rẹ̀ ti rí mi. ọlọ́wọ́. yíyọ tọ́lọ̀ ń fowó bù wọ́n láti rí obìnrin tó dá ń bẹnu tálíkà bá
tìyàtìyà omi mi ò tún máa dán yà máa gbé bẹ́ẹ̀ ìbálẹ̀ ọ̀rọ̀ láńkọ́. Ahibbal masakin. Ahibbal masakin. Rẹ̀ àbísà ní Gifari dákun fẹ́ràn àwọn tálíkà. Wajalisihum. Má jókòó tì wọ́n. Qultu ya Rasulallahi sidni. Wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run tún ṣe wá àṣìṣe fún mi. Qala unzur ila man huwa tahtaka. Máa wo àwọn tí ò tó ọ. Wala tanzur ila man huwa fawqaka. Tálíkà wọn sọ pé ńgbà táwọn délé ẹnìkan àwọn délé òun ò rórun sùn kí ló lè mú àmọ́ mi rórun sùn èmi sẹgbẹ́ wọn irú wọn tẹ́lẹ̀ ni. Unzur ila man huwa tahtaka. àfáà yìí olóòdélé olówó olóòrórun sùn sísà wà wú ni wá tẹ́lẹ̀ ni ọmọ bó ṣe bá débẹ̀ ni. Wala tanzur ila man huwa fawqaka. wọ́n ní bọ́bá dìkan yẹn ayé wọ́n lọ́mọ ẹ̀dọ́ ọmọ tẹ owó mọ́lẹ̀. àwọn kan wá ń wò ká sáàdì sì ń sì lè ṣe sọ̀rọ̀ ń sì lè ṣe wọ́n á wò pé nínú ìgbà wa yà sẹ́yìn rí pé tí ń ṣe ni. látẹnu géètì ẹlòmíì bẹ́ẹ̀ ló ti da owó lẹ̀. látẹnu géètì lẹ́lòmíì ti da owó lẹ̀ ẹ̀ ń pé ntí wọ́n fi ṣe ń ta lọ́k ntí wọ́n fi ṣe ta yìí lásán dédérun táwọn bàbá wó débẹ̀ tí wọ́n bọ́ bàtà yẹn máa wọn arúgbó wa bọ́ bá mú wọn lọ rú àwọn ilé kan jí àárẹ̀ wọ́n mọ̀ bọ́ bàtà yẹn wọ́n tó kọ́ bàbá bẹ́ẹ̀ wọ bàtà yẹn wọ bàtà yẹn má ti wọ bàtà yẹn wọ bàtà wọ́n mọ̀ wò pé ìyá yín ti dá ọtọ́ kí yẹn wọ bàtà ń bẹ̀. Allah. Unzur ila man huwa tahtaka. àwa lórí jíìpù ẹnìkan wọn pé kódà àfikítẹ̀ yẹn náà dáa I cannot be poor. Ìwọ ta ni ẹjọ́ ń sọ. Unzur ila man huwa tahtaka. wọ́n á rí jíìpù ẹnìkan ó ní ọmọ amẹ́kì ẹ̀ láyé síra rẹ̀ ní kíni bọ́ba mi ti ń pín un àfa tálíkà lọ́ọ́ fira lọ́kànbalẹ̀ mọ́ wá wà àwọn tí ò tún tú ọ ní ọmọ wò. Fa innahu ajdaru alla tasdari ni'matallahi indaka. tọ́ba tí wọ́n àwọn tí ò tó ọ ò ní fojú kéré orí tìrẹ náà ọmọ àmàpọ̀lọ̀ ń sọ̀rọ̀ fún ọ. Qultu ya Rasulallahi sidni qala qulil haqqa wa in kana murra. ẹ bá yorùbá anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. yorùbá anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ má bínú ọlọ́run mọ́jọ́ wá sí wa ẹ má bínú bọ́lọ̀ tí kò ní ọ wá ni. ẹ wo wá sí anabi sí abuzari àwọn kìíní yìí mo fi amúlòlí mòlúdì tìyà yín kọjá mòlúdì bòóbùrò anabi ìyẹn gbọ́dọ̀ jọmọ alájà àgbà kọ máa ṣe kátikàti. Allah. ìyẹn gbọ́dọ̀ kóró àwọn àgbàlagbà yìí kalẹ̀ kọ wá jẹ́ pé nǹkan tí ò ní túmọ̀ bí wọ́n ti jòkó lọ́dọọdún nù bá wọn ò ní jòkó irú wọn ò ní jòkó wọn pé bàbá àgbàlá bẹ́ẹ̀ mi wọn wá pé àwọn ni wọn wá níbi kan tí gbogbo tí já bẹ́ẹ̀ mi náà tún wá jọ mí lójú torí mo ti mọ̀ pé ọ̀dọ́ máa pọ̀ ní ráúdọ̀. Allah. ṣùgbọ́n pípọ̀ ọ̀dọ́ ní ráúdọ̀ wọn ń bà mí lẹ́gbẹ̀ẹ́ tó ọlọ́run bá ti bá bẹ̀ lálẹ́ yìí. Allahu Akbar. àwa páàkì sí jìnnàjìnnà àwọn arìnrìnsẹ̀ bọ̀ àwa bá yín kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ̀ dáná sáàfù ní mòlídìí lọ́rùn. Bẹ́ẹ̀ni àgbọ́tùràrí ebú. àgbọ́tùràrí ebú la ilaha illallah gbogbo mòlúdì míì táwọn míì lọ gbogbo àfáà tó bẹ́ẹ̀ ló mú gbó. bẹ́ẹ̀ ẹni tó fẹnu gbé tiẹ̀ ẹni tó fẹnu gbé tiẹ̀. ẹni ó fẹnu gbé ẹni ó fi mú gbé gbogbo àfáà ló mú gbó kó tó kó mòlúdì yóò fẹ́ wá ní fi la ilaha illallah gbogbo abẹ́ mi ẹ mà ṣe o. Alhamdulillah. ẹ Alhamdulillah. ẹ kó yìí bá wa báyìí. ọlọ́run afa nabi Muhammad fi bí ọ. Sallallahu alayhi wa sallam. gbogbo àfa àti sòdodo àbáráwúdà ọ̀dàkùn ìtẹ̀ ń ṣe yìí ni ẹ máa ṣe. Allah. bẹ́ẹ̀ ti ń ṣe yìí ni bẹ́ẹ̀ ti ń ṣe náà ni ẹ máa ṣe o. òun ló lẹ́sàn òun ló lérè lèyàn fi dà fà wọ́n bá ń pa àfa àgbà ní tí wọ́n fi dà àfa àgbà ni. Allah. gbogbo kátikati wọn dà àfa àgbà. anakumullah abani owó ọpẹ́ ni. Alhamdulillah. 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 bàbá àgbà lábẹ́ mi 1,000 naira wọ́n mú wa wọ́n ní wàláhì owó ọpẹ́ ni. lábẹ́ mi bọ́lọ̀ ti ṣe nù ẹ̀yin ẹ̀ sì wò lóòótọ́ ẹ̀ wò lóòótọ́. Allah. Wàláhì number 1 lẹ́gbà ẹgbà number 1. wọ́n ti fẹ́ wọn ládùúgbò.
o tún fẹ́ wọn ládùúgbò ọba ní mọ̀lúdì ẹ̀rọ ọmọ bàrẹ̀ pé ha tí wọn ò ní máa jà ń bẹ̀ ọba ní mọ̀lúdì tí wọn ò ní máa mugbó ń bẹ̀ ọmọ kọ́mọ ní ọmọ bẹ́ ń bẹ̀ ọlọ́kọ̀ wájú sírò ẹ̀ ńláwọ́dọ̀ ní. alhamdulillahi rabbil alamin. ọba ní bẹ́ẹ̀ torí àsìkò ọlọ́run ẹ má bínú ẹ dákun ọlọ́run mọ̀jọ́ wá sí wa táàrí gbádùn ara wa dáadáa. insha Allah. ọlọ́run yọ̀ǹda jọ́sìn yín wá sí lálẹ́ ẹjọ́ kan. insha Allah. gbogbo ajá kan jẹ́ àtẹ́wọ́. wọ́n ní gbogbo akẹ́ tẹ́wọ́. ẹ ti tẹ́wọ́. wọ́n ní sáà ti tẹ́wọ́ wa. ẹ ti tẹ́wọ́. wọ́n là ti tẹ́. sẹ́ẹ̀rẹ́ mi èmi kọ́ mọ sọ́ra àmì ládùúgbò àgbà o. àwọn àlùfáà wa kèsì àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn ní àdúrà gbà. bàbá wa ìmáàmù àgbà lábẹ́ mi wọ́n ló wọ ọpẹ́ abẹ́ mi náà ní. Allahu akbar. Allah wọ́n ló wọ ọpẹ́ abẹ́ mi ní. pé bàbá mi ti rí nù pé bẹ́ẹ̀ ti wí òun pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báwọn ọmọ ti wá ti rí nù. àwọn bàbá kan ni wọ́n sọ̀rọ̀ àwọn ní àdúrà gbà. àwọn àgbàlagbà ló sọ mí bẹ́ẹ̀ o. àwọn àgbàlagbà náà ni wọ́n sọ ókọ náà. èmi yẹn wá wéṣì àdúrà. bàbá wọn kì í wéṣì àdúrà tí wọ́n bá fẹ́ ṣe. èmi yẹn kàn sàdédé máa ṣàdúrà kí wọ́n á rí yàn kákàtọ̀ tọ́ àfa àti ṣàdúrà fún yín. àti ṣàdúrà fún yín rọ. ẹni bá nídìí àdúrà ni máa. ẹni bá nídìí àdúrà iná ni máa tọ̀ wá wá. náà là á máa ṣe. Masha Allah. àmọ́ bí tá a wà lónìí. wọ́n níbi tá a wà lónìí. àwọn ẹni Ọlọ́run ni wọ́n wà níjòkó. àwọn ẹni Ọlọ́run ni wọ́n wà ń kalẹ̀. àwọn tí wọ́n ti ń bá sí Ọlọ́run bọ̀ ká tó dáyé. àwọn tí wọ́n ti ń bá sí Ọlọ́run bọ̀ ká tó dáyé. àwọn tó kù tọ́lọ́run wò máa yé la. àwọn tó kù tọ́lọ́run wò máa yé la. àwọn kálukú wá ṣe rere wọn àwọn ní kálukú wa la ṣe rere lára wọn lónìí. ta ló tó bẹ́ẹ̀ nínú wa tó kí bàbá wọn fẹ́ kẹ́ wá ṣàìsùn lé mi. ta ń tó bẹ́ẹ̀ nínú wa tó sọ pé bàbá ẹ̀ máa bọ̀ á lè mo fẹ́ kẹ́ wá ṣàìsùn nílé mi. àwa ṣe kòńgé oríire lára wọn. àwa ṣe kòńgé oríire lára wọn. gbogbo yejú wa tá a wà ní ìlànà yìí. gbogbo yejú wa tá a wà yàn yín. ní ma àfẹ̀mọ́júmọ́ yìí. gbogbo tí ń jẹ́ àdánwò. gbogbo tí ń jẹ́ ìran àdánwò. tí ń jẹ́ dààmú. tí ń jẹ́ ìdààmú. tí ń jẹ́ wàhálà. tí ń jẹ́ wàhálà. tí ń jẹ́ fìtínà. níta ń lé tá a bá. níta ń lé tá a bá. wọlé àwọn àgbàlagbà tá a jókòó tì lálẹ́ yìí. wọlé àwọn àgbàlagbà tá a jókòó tì lálẹ́ yìí ti ń dàárọ̀ mọ́ a lọ́wọ́ yìí. Ọlọ́run kábànújẹ́ kú ònú ayé wa. Ọlọ́run kábànújẹ́ kú ònú gbèsè ayé gbogbo wa. kábànújẹ́ kú òfun wa. Ọlọ́run kábànújẹ́ kú òfun wa. àwọn tí wọ́n ti ń rọ́wọ́ mú nínú wa. àwọn tí ti ń rọ́wọ́ mú nínú wa. àwọn olówó nínú wa. àwọn olówó nínú wa. àwọn tọ́lọ̀ ti bò láṣìírí nínú wa. àwọn tọ́lọ̀ ti bò láṣìírí nínú wa. àwọn tọ́lọ̀ ti gbé kọ́ọ̀lù wọn. àwọn tọ́lọ̀ ti gbé kọ́ọ̀lù wọn nínú wa. dákun wọlé àwọn mọ́sà gbé kọ́ọ̀lù tiwa náà. Ọlọ́run wọlé tiwọn Ọlọ́run gbé kọ́ọ̀lù tiwa náà. Ọlọ́run o. àfáà yìí. bàbá. àwọn kan bẹ́ẹ̀ ń bì lálẹ́ Ọlọ́run ti gbé kọ́ọ̀lù wọn. Ọlọ́run má pọ̀ gbé má kọ́ tiẹ̀. Amina. àwọn kan bẹ call waiting ni wọ́n wà. Ọlọ́run o. ọgbọ́n ìsàwọ̀ báyìí. call waiting làwọn kan wà. ní wọ́n bá tẹ̀ báyà tó wọn line busy. àfa mi mà ti rà pẹ̀rẹ̀ line busy. ògbẹ́ntọ́ wà ní call waiting lálẹ́ yìí. ògbẹ́ntọ́ wà ní call waiting lálẹ́ yìí ti ń dàárọ̀ yìí. àní tiẹ̀ tún nírètí nù. tiẹ̀ tún nírètí nù o. Ọlọ́run o. Ọlọ́run o. wọ́n ṣàgbé kọ́ọ̀lù tiwọn náà. Ọlọ́run gbé kọ́ọ̀lù tiwọn náà. a kàn gbé wa lọ́nà ẹ̀fẹ̀ ni o. ọ̀nà ẹ̀fẹ̀ la kàn gbé wa ni o. ọ̀rọ̀ gidi ni o. òdodo ọ̀rọ̀ ni o. òdodo ọ̀rọ̀ ni o. kéèyàn ọmọ mú kọ́ máa jọra wọn. kọ́ máa jọra wọn bẹ́ẹ̀ bá mú. èèyàn ó máa rò pé bígbà tó ń jẹ́ fámìlì Ọlọ́run. èèyàn wá sí fóun jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run ni. kódà lẹ́lòmíì fi máa sì wí. lẹ́lòmíì fi sì wí ní fi sì ṣe. bí wọn bá ní mo lówó Ọlọ́run gbé kọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ lójú wíwẹ́. Ọlọ́run gbé kọ́ọ̀lù rẹ̀. ẹ̀yin tọ́lọ́run ti gbé kọ́ọ̀lù yín. gbẹ̀yìn tọ́lọ́run ti gbé kọ́ọ̀lù yín tí ewu ń ran ìsà ń gbé ojoojúmọ́. Ọlọ́run má já kọ́ọ̀lù náà. Ọlọ́run má já kọ́ọ̀lù yín o. ẹni títí ẹ wà ń kọ́ọ̀lù waiting. ẹni tó wà ní kọ́ọ̀lù waiting. ẹni ó ti ga tí tó ń wá gíga sí. ẹni ó ga tí tó ń wá gíga sí. bọ́lọ̀ ń bá ní kíní ìbọ́ sí. kọ́ọ̀lù waiting nù. Ọlọ́run má ṣà gbé kọ́ọ̀lù yín. Ọlọ́run gbé kọ́ọ̀lù yín lérí nǹkan náà. Ọlọ́run. Ọlọ́run o. Ọlọ́run o. Ọlọ́run o. Ọlọ́run o. Ọlọ́run o. òfin ẹlòmíì ni. òfin ẹlòmíì ni. the number you are calling is not available at the moment. number you are calling is not available at the moment. àìwà available Ọlọ́run. àìwà available Ọlọ́run. ló fi jásí pé ntọ́ tọrọ lẹ́sìn kò gbàdọ́dún. náà ni òfin gbàdọ́dún yìí. Ọlọ́run lónìí. Ọlọ́run. Ọlọ́run yí padà fún wa. Ọlọ́run yí padà fún wa. ọlá okọ̀ rẹ̀ Allah. ọlá okọ̀ rẹ̀ Allah. ọlá okọ̀ rẹ̀ Al-Hayyu. ọlá okọ̀ rẹ̀ Al-Hayyu. ọlá okọ̀ rẹ̀ Al-Qayyum. ọlá okọ̀ rẹ̀ Al-Qayyum. ọlá okọ̀ rẹ̀ Al-Aliyyu. ọlá okọ̀ rẹ̀ Al-Aliyyu.
ọlọ́kọ rẹ̀ Al-Azim. olórúkọ rẹ̀ Al-Azim. ó kọ márààrún yìí àfi bẹ̀ ọ́ lọ. orúkọ rẹ̀ márààrún yìí àfi bẹ̀rẹ̀ Ọlọ́run. àti gbogbo òròyìn rẹ̀ tó so mọ́. àti gbogbo òròyìn rẹ̀ tó so mọ́. lẹ́tẹ̀sín. látẹ̀sín. ẹlòmíì Mọ́kà ọdún yìí. Mọ́kà ọdún yìí. n ti ń tọrọ Mọ́kà nísìn. n ti ń tọrọ rẹ̀ tó lálàá rẹ̀. ọlálàá ẹ̀ ó ṣe sàárà rẹ̀ kò tí ì gbé náà. ègbé náà. Ọlọ́run ìgbé kọ́ọ̀lù rẹ̀. Ọlọ́run ègbé náà. Ọlọ́run gbé kọ́ọ̀lù rẹ̀. Ọlọ́run gbé lọ́dún yìí. ilé lọ fẹ́ kọ́ ni. ilé lọ fẹ́ kọ́ ni. Ọlọ́run ìgbé kọ́ọ̀lù rẹ̀. Ọlọ́run ètí gbé kọ́ọ̀lù rẹ̀. ẹrú Ọlọ́run kan ra lẹ̀. ẹ̀rọ Ọlọ́run kára lẹ̀. àfà ọ wa ti mú ní ó ti mú lásàmẹ́ntì. ti mú lásàmẹ́ntì. kò Sunday nílò wò. kò Sunday yóò lọ ṣe síyára rẹ̀. yóò débẹ̀ yóò tún tu àwọn kókó yóò tún tu kókó rẹ̀. la ilaha illallah àfà yìí Ọlọ́run ṣe ẹlòmíràn mọ̀ kọ́ Ọlọ́run sóore fún. ẹlòmíràn mọ̀ o. Ọlọ́run àti láti àwọn abẹ́rẹ́ wàá parí ẹ̀. àwọn kan lè bí ọ nínú. àwọn kan lè bí ọ nínú. ń lọ físítì ilẹ̀ rẹ̀ ni. nǹkan lọ wo lásán ni bá tún wo yóò tún kú o. ẹlẹ́mẹ̀ o ẹgbẹ́lẹ́ yóò tún mọ kí àwọn tí ń sẹ́lẹ̀gbẹ́ rẹ̀ ń sẹ́lẹ̀gbẹ́ ọ̀tún. bàbá tó ní máa wà wọ́n fẹ́ẹ́ dé yìí nísìnyí wọn ò ní máa wà ilẹ̀ lẹ́lòmíì lọ wò. tí n bá bẹ nínú wa yẹn. tí n bá bẹ nínú wa ẹni tó rí bẹ́ẹ̀. bóyá wọ́n ló ní àníyàn yẹn. bóyá wọ́n ló ní àníyàn tí wọ́n bọ̀ ọ́ dà yìí. Ọlọ́run bá a sọ dilé fún ọ. Ọlọ́run bá a sọ dilé fún ọ. Ọlọ́run sọ dilé fún ọ. Ọlọ́run sọ dilé fún ọ. wọ́n ní wọ́n máa ra lẹ̀. wọ́n ní wọ́n máa ra lẹ̀ ni. lẹ́lòmíì ń gbọ́. lẹ́lòmíì kan ń gbọ́. kò tí ì ra lẹ̀ rí. ó tóbi débi pé bòlù wọ́n rà. kò tí ì ra lẹ̀ rí. èèrà lẹ̀ rí. Ọlọ́run ra lẹ̀ fún ọ náà. Ọlọ́run ra lẹ̀ fún ọ náà. ẹlòmíì. kódà ilé family house. tó jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà. kò rí túnṣe kúrò ní bó ti wà. kọ̀rọ̀ àwọn àgbàlagbà padà. bí n bá ń bẹ ní. Ọlọ́run bá ọ yí padà. ẹlòmíì súpó olé. ilé tí bàbá rẹ̀ kọ́. ni bàbá rẹ̀ lò. lòun náà tún lò. Ọlọ́run dákun. lálẹ́ yìí. Ọlọ́run dára rẹ̀ fún rẹ̀ torí bẹ́ẹ̀. tó di ìdájì Ọlọ́run dára rẹ̀ fún wa kórí bẹ́ẹ̀. dákun Ọlọ́run. ọkọ lọ́kàn lọ́rọ̀ ẹlòmíì. ìyàwó lọ́kàn lọ́rọ̀ ẹlòmíì. ọmọ lẹ́lòmíì ń béèrè. Ọlọ́run dákun bá a ṣe bẹ́ẹ̀ fún wọn. Ọlọ́run bá a ṣe dùnú bẹ́ẹ̀ fún wọn. bá a fi ta wọn lọ́rẹ. mi ò lè bá yín dà níyàn tán. bàbá ń bá yín dà níyàn nù o. ọ wá sọ pé Allah. Al-Hayyu. Al-Qayyum. Al-Aliyyu. Al-Azim. bọ́bá ṣe ká ọ láàsí. náà ni kò ṣe wí. iná ni kò ṣe wí. ọmọ máa dà níyàn rẹ. Ọlọ́run o. sọ́ọ̀sọ̀ ọmọ náà ládùúgbò àgbà. sọ ládùúgbò àgbà. láti sínú ló ti sọ. tálàjì àgbà wà sí ń bẹ. Masha Allah. Ọlọ́run. wọ́n ní ọmọ. ẹ̀wọ̀n kan ọmọ tí wọ́n ń sẹ́yìn rẹ̀. ọmọ. èèyàn mẹ́ta ló lóyún fún ẹlẹ́ẹ̀kan náà. tí ń bẹ nínú rẹ̀ tí wọ́n ń pè àṣẹ ni ayọ̀ ni tí wàá tìyàwó rẹ̀ ń jà sí ọmọ. torí rẹ̀ ni wọ́n fi mú wà wọn fa. Ọlọ́run o. wọ́n láwọn tó ń fún ní bèjì. tí wọ́n sì rí tọ́. gbìgbìgbì lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run dákun. bá fún ẹrú rẹ̀ yìí lọ́mọ. torí rẹ̀ ni wọ́n fi dá owó alálùbáríkà yìí wá. Ọlọ́run o. nígbà tí ó bá fi di déédéé wòye ọdún tí ń bọ̀. tábà jókòó báyìí Ọlọ́run já mọ́ bọ́ dúpẹ́. wípé Ọlọ́run ti dá ọ lóhùn. ọmọ alálùbáríkà. Allah. Al-Hayyu. Al-Qayyum. Al-Aliyyu. Al-Azim. Ọlọ́run olórúkọ márààrún. wọlé àwọn tí ń lò. tí ń jẹ́ fún wọn. Ọlọ́run jọ jẹ́ fún ọ bẹ́ẹ̀. Ọlọ́run jọ rí bẹ́ẹ̀ fún ọ. gbogbo ẹni tí ń tọrọ ọmọ. bàbá ti dìde kálukó dìde lókun báwọn o. àdúrà la fẹ́ ṣe o. kálukó dìde lókun o. a fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run o. Masha Allah. dákun àfáà tí ń tọrọ ọmọ àdùnnú. défìlà rẹ wọn náà máa dàníyàn. wá tẹ́wọ́ gẹ́gẹ́ bí gbogbo ọmọ lọ́wọ́. wọ́n ní o gbé ọwọ́ rẹ bígbà tó gbé ọmọ lọ́wọ́. ọgbọ́ gẹ́gẹ́ bígbà tó gbọ́ ọmọ lọ́wọ́. ọkùnrin tí mo bá wa ṣe náà lọ́dọọdún Ọlọ́run bá dóhùn náà lóhùn. tọ̀ náà mo fẹ́ papọ̀. ìyá kan náà dà níyà wọn làwọn ti ṣèyàwó ọmọ kan ti pẹ́ kébí máa dùn ní Ọlọ́run ò àbí tiẹ̀ náà kún. máìkì tí mo gbé lọ́wọ́ yìí. bàbá ní máìkì táwọn gbé lọ́wọ́ yìí. ní òjé rọwọ́ méjèèjì tẹ́. ní òjé káwọn rọwọ́ méjèèjì gbé gẹ́ngẹ́ àmọ́ wọn ti gbé gẹ́ngẹ́ báyìí wọ́n náà gbé gẹ́ngẹ́. ẹgbẹ́ ọwọ́ méjèèjì gẹ́ngẹ́. ẹ gbé gẹ́ngẹ́. àkórà bọ́lọ̀ ń fún wọ. kọ́dà bọ́lọ̀ ti fún wọ. báwa tọrọ fẹ́ni tá à ń tọrọ fún yìí. báwa dàníyàn tọkàntọkàn bá a tọrọ fẹ́ni tá à ń gbèrè fún yìí. Suratul Ikhlas náà láàkè. Suratul Ikhlas náà láàkè. wọlé pé àbùkù
àbùkù ni fún ọ kó o bímọ. ọlọ́run wọlá yìí pé àbùkù ni fún ọ pé kí wọ́n wá fọmọ ròyìn rẹ àbó bímọ. ẹ̀yìn ni kí wọ́n pa wá bímọ. ẹ̀yìn ni fún àwọn èèyàn kí wọ́n sọ pé a bímọ. ọbẹ̀ lórí. kí ló kọ yín àfa. àfa dáadáa yìí ṣẹ́gun ṣẹ́gun ọlọ́run ta ni máa ṣẹ́gun olúwa ṣe kíni olúwa ṣe kíni olúwa ṣẹ́gun wọ́n tún dákọ̀ kan fún mi níyà yín Ganiyatu àbí ẹ̀dá kọ̀ ẹni tí máa ṣe ná Abdulhakeem ọlọ́run dákun àti gbogbo àwọn tó wà lamẹ́ríkà tó ń jẹ́ ìjọ ráúdà. gbogbo ẹni wà ní amẹ́ríkà tí wọ́n jẹ́ ìjọ ráúdà labroad àti gbogbo àgbáyé tó ti ń wò wá tí wọ́n ń fọ́lọ̀ péjì yín gbogbo ìgbà látàlẹ́ àná káàkiri gbogbo ìgbà káàkiri ayé ọlọ́pàá àforíkálukú lé wọn lọ́wọ́. ẹ ti gbọ́wọ́ gẹ́gẹ́. a ti gbé bàbá. ẹ ti tẹ́ gẹ́gẹ́. a ti tẹ́. ọlọ́run àrípa alẹ́ nìkan o. alẹ́ nìkan o. ìwọ̀lá ní o. ìwọ ni o. alẹ́ nìkan o. alẹ́ nìkan o. ìwọ̀lá ní o. ìwọ ni o. alẹ́ nìkan o. alẹ́ nìkan o. ìwọ̀lá ní o. ìwọ̀lá ní o. bismillahirrahmanirrahim. ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lájọ kéye ayatul kursi yìí la ké ibẹ̀ ló kọ márààrún wà ọlọ́run ó kọ márààrún ó sì máa lò fún nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ kó márààrún sínú àyà kan ṣoṣo dákun ọlọ́run fókọ náà bá tẹni tí ń wá ọmọ lò ọlọ́run fi bá tẹni tí ń wáṣẹ́ lò ẹni ó fẹ́ kọ́lé bá a fi bá a lò ẹni tí ń wá kò bá a fi bá a lò ẹni tí ń wá ọlá kún ọlá ọlọ́run bá a fi bá a lò ẹni tó tí ì kẹ́ tó fẹ́ kọ́ kẹ́hùn ọlọ́run bá a fi bá a lò ẹni tí ń béèrè ìṣọ́ tí ń béèrè ààbò ọlọ́run bá a fi bá a lò gbogbo àbíyamọ tó bá tọmọ wáyé lálẹ́ ọlọ́run bá fi bá wa lò. amina. ẹni tí sẹ́ẹ̀rì ọlọ́dẹ́dẹ́ ọlọ́run bá fi bá lò. amina. àwọn tí bọ́ wájú náwó tẹ́lẹ̀ tí gbà kọlu sẹ́ wọn ọlọ́run bá fi bá wọn náà lò. amina. kò mú àyípadà dáadáa bẹ́ẹ̀ ni kò kàn. àmín. yàkè bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. la ta'khudhuhu sinatun wala nawm. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين sẹ́kún mi dẹ̀rín olúwa. sẹ́kún mi dẹ̀rín. ẹ jòkólẹ̀. sẹ́kún mi dẹ̀rín olúwa. sẹ́kún mi dẹ̀rín. sọ̀bànújẹ́ mi dayọ̀. ọlọ́run sẹ́kún mi dẹ̀rín o. sọ̀bànújẹ́ mi dayọ̀. sẹ́kún mi dẹ̀rín. àti alásàlátù wọn lára yìí láàrọ̀ ń tọ́jú gbogbo wa ọlọ́run dàpọ̀ má fà láyìí láàrọ̀ lẹ̀ mọ́tà fà láyìí láàrọ̀ àti gbogbo jàmọ́ wa. sẹ́kún mi dẹ̀rín o sọ̀bànújẹ́ mi dayọ̀ sẹ́kún mi dẹ̀rín. ọlọ́run sẹ́kún mi dẹ̀rín olúwa. sẹ́kún mi dẹ̀rín. sẹ́kún mi dẹ̀rín olúwa. ọlọ́run sẹ́kún mi dẹ̀rín. sọ̀bànújẹ́ mi dayọ̀. Ya Rabbi sẹ́kún mi dẹ̀rín o sọ̀bànújẹ́ mi dayọ̀ sẹ́kún mi dẹ̀rín. sẹ́kún mi dẹ̀rín olúwa. sẹ́kún mi dẹ̀rín. sẹ́kún mi dẹ̀rín olúwa. sẹ́kún mi dẹ̀rín. sọ̀bànújẹ́ mi dayọ̀. Allah sẹ́kún mi dẹ̀rín o sọ̀bànújẹ́ mi dayọ̀ sẹ́kún mi dẹ̀rín. jẹ́ kó tètè dé olúwa. jẹ́ kó tètè dé. jẹ́ kó tètè dé olúwa. jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. Allah jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. jẹ́ kó tètè dé. jẹ́ kó tètè dé olúwa. jẹ́ kó tètè dé. jẹ́ kó tètè dé olúwa. Ya Rabbi jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀
bọ̀ lọ́nà jẹ́ kó tètè dé. ọ̀sẹ̀ Amẹ́ríkà ló wà. jẹ́ kó tètè dé. bó ṣe London ló wà. jẹ́ kó tètè dé. bó ṣe Ghana ló wà. jẹ́ kó tètè dé. bó ṣe Canada ló wà. jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. jẹ́ kó tètè dé. oore mi ti ń bọ̀ lọ́nà. jẹ́ kó tètè dé. Rọ ìdù.